gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Kọ́láwọlé lórí ìkànnì tá a wà yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló mọ̀ bí ẹni mowó ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ àbí tẹ́ ẹ̀ rántí nígbà tí ètò bá ń lọ ẹ ó máa mọ̀ nípa rẹ̀ síwájú àti síwájú sí ṣùgbọ́n ohun tí a mọ̀ ní wípé ẹ máa bá wa power tap ẹ̀yin tó wà lórí TikTok please ṣùgbọ́n ohun tí a mọ̀ ní wípé ọ̀gbẹ́ni yìí a bẹ̀rẹ̀ sí rí aṣọ fàájà nation ní ààrẹ bọ̀kọ́ tó ní pé a bẹ̀rẹ̀ sí rí a rí pé ó lọ sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Rotimi Daniels tí wọ́n ti gbọ̀rọ̀ ẹnu ẹ̀ sílẹ̀ nígbà náà tóun náà lọ fúnra ara rẹ̀ ó lọ bá Rotimi Daniels fúnra ara rẹ̀ ló wọlé sí Rotimi Daniels lára kì í ṣe pé Rotimi Daniels ló wà lọ gbogbo rẹ̀ a ti fìdí ẹ̀ múlẹ̀ níwájú ilé ẹjọ́ yìí ìgbà tó sì máa dé ọ̀dọ̀ Rotimi Daniels ó sọ àwọn ọ̀rọ̀ kan gbogbo ìrìn àjò ẹ̀ tẹ́ẹ̀fẹ̀ tí ara yín gbọ́ fúnra yín tẹ́ẹ̀fẹ̀ tí ara yín gbọ́ fúnra yín ṣùgbọ́n nígbà tó sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí gbọ́dọ̀ bá àánú ẹ̀ ṣe Rotimi Daniels wọ́n rò pé ẹni tí èèyàn lè ràn lọ́wọ́ rẹ̀ bí gbogbo ayé bá tiẹ̀ dẹ́yẹ síru ẹni yìí toró ti lọ sẹ́wọ̀n rí lẹ́ẹ̀mejìlá kò míì wípé bóyá kò tí ì lè yí padà bí kò lè gbègbè ayé ọ̀tún kan fún kó gbìyànjú láti fún ní second chance torí pé gbogbo alamọ̀ pé society tá a wà yìí tẹ́nìkan bá ti lè jẹ́ tẹ̀wọ̀n dé àwọn èèyàn máa ń sá fún wọn ni ọ̀gbẹ́ni wá dá mọ́mọ́ tán ó gbìyànjú láti máa fún ní tọ́rọ́kọ́bọ̀ lára nǹkan tó ní títí ó wà nínú àwọn tó ń rán wípé kó lọ sọ́dọ̀ ìyá àyàwó Prophet Olúalọ́ ní Ìfàkì Èkìtì kó lọ rèé gbóhùn rẹ̀ sílẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn lọ débi wípé nígbà tí ọ̀gbẹ́ni yìí débẹ̀ fúnra rẹ̀ náà ló tún wá lọ mú information tó ní lọ́wọ́ ó tún lọ tà á torí pé béèyàn bá ti ìdí mo sọ pé lọ tà á gbogbo ẹ̀ ló máa yé yín o mi ò fìdí ẹ̀ múlẹ̀ bóyá owó tó bá ní information kan lọ́wọ́ tó bá lọ bẹ́ẹ̀ nìkan tó jẹ́ pé ó ní information kan lọ́wọ́ ó fẹ́ sọ jáde ṣe kó ti lọ tà á nìyẹn ó tún fẹ́ fi wọlé sẹ́lòmíì lára gbogbo ẹ̀ náà la máa yànnàná pápápá nítorí náà mo fẹ́ kí gbogbo akáwà nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan gbogbo bí ọ̀bẹ bá ṣe kún bí iṣu ṣe jiná bí ọ̀bẹ bá ṣe kún lórí ìkànnì yìí náà lẹ ti máa gbọ́ ẹ jẹ́ ká lọ báyìí àwọn nǹkan kan wà nígbà tí akéwì yìí tó jáde tó sọ àwọn nǹkan kan jáde nípa arákùnrin a jẹ́ ká gbé kéèsì àwọn méjèèjì wò a ní ṣàbòsí o ẹ jẹ́ ká jọ gbìyànjú kéèsì wọn ọ̀rọ̀ tí ṣóò takéwì gbé jáde gbogbo alamọ̀ tí ṣóò tí Rotimi Daniels ṣe ṣóò tí Rotimi Daniels ṣe arákùnrin yìí lọ síbẹ̀ òun náà gbìyànjú nígbà tí Kọ́láwọlé ti lọ bá òun náà lọ sí Fàkì kíní kan wà tí mo máa correct láàrin yẹn kì í ṣe pé bí akéwì yẹn ṣe lọ sí Fàkì kì í ṣe pé òun ló burú ṣùgbọ́n Yorùbá máa ń sọ wípé èèyàn máa ń tọ́ ni bó yẹ kéèyàn ó ṣe tọ́ kárákùnrin bá ṣe investigation ẹ̀ tó get information àwọn people yìí tó bá lọ bẹ̀ on his own tí kì í ṣe irú Kọ́lá ló lọ bá ọ̀rọ̀ yẹn ìbátún ní létí ọmọ aráyé ìbátún dùn sọ díẹ̀ ṣùgbọ́n ìwà àti ìṣe bí ìrìn àjò yẹn ṣe wáyé ó dìsí kọ́ mu ara wọn bí àṣà yàtúndì bóyá ká kọ́kọ́ gbọ́ nǹkan tí akéwì sọ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí akéwì sọ ná fún nǹkan tá a bá gbọ́ nǹkan tí akéwì sọ ká wá lọ padà sí nǹkan tó ṣẹlẹ̀ gan-an lọ́dọ̀ Tọ́pẹ́ ọ̀dọ̀ Rotimi Daniels kan tó kọ́ lọ. pẹ̀lú kankan tí ó ń gbóbi nígbà yẹn àwọn church kan ṣe sí mi Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ẹ sọ sókè. mo ní lórí social media. tálẹ̀ ní lórí social media. Rotimi Daniels Awikoko so ó dẹ̀
ó dẹ̀ ní nǹkan tó gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́dọ̀ ló ń ṣe ó dẹ̀ ní nǹkan tí ó ń gbọ́ mi nígbà yẹn. ẹgbọ́n nǹkan tárákùnrin sọ a máa analyze ẹ̀ ni ó ní òun rí Rotimi Daniels lórí social media ó ló dẹ̀ ní nǹkan kan tó ń gbé òun nínú tó ń fẹ́ sọ ẹ jẹ́ ká jọ máa analyze ẹ̀ ó ní nǹkan kan tó ń gbé nínú tó fẹ́ sọ ìdí nìyí tó fi lọ ó lọ bá Rotimi Daniels ó lọ wọnú inbox ẹ̀ ní pé Rotimi Daniels ó ní ìyẹn tẹ̀ ní WhatsApp gbẹ̀ bó ṣe débẹ̀ ó máa sọ fún yín ẹ máa gbọ́ o. àwọn church kan ṣe sí mi. àwọn church kan wọ́n ṣe sí òun. mo lọ bẹ̀ family fellowship ní Oriental Hotel ní Lagos yabinibia so àwọn church yẹn wọ́n wá rí àwọn kankan bíi pastor ní sábà pé kí wọ́n jẹ́ kankan tẹ́lẹ̀ kẹ́nìkan tí wàá interview wọ́n wá rí interview yẹn tó ń go viral wọ́n ṣe wá blọ́ọ̀kì mi nìyẹn ní platform àti àti 136 so gbogbo foundation member dẹ̀ ní nítorí wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ní yẹn so wọ́n ká mi lára wọ́n á bẹ̀rẹ̀. ó ní wípé ó ní chọ́ọ̀chì kan tún ṣẹ̀hún ó ní foundation member ní chọ́ọ̀chì yẹn ó ní wọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́dún yìí ó ní wọ́n block òun nípa pé gbogbo ohun tí wọ́n gbọ́ nípa òun tó go viral mo dẹ̀ fẹ́ kí Máyégún Akéwì kóun náà mú pen kó máa bá mi nǹkan tí má ti ń jot ẹ̀ down tí má ti ń ṣàlàyé tí má ti ń pe àkíyèsí ẹ̀ sí kí ìwọ náà máa cut kó máa jot ẹ̀ down I think you need the pen. ó wá ọ̀rọ̀ kan gbé òun nínú ló ń lọ bá Rotimi Daniels wípé àwọn church kan wọ́n block òun ní ara WhatsApp group wọn tí òun dẹ̀ jẹ́ member so gbà tí wọ́n block ẹ̀ lórí WhatsApp group yẹn ó ní pẹ̀lú gbogbo awuyewuye gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ for real kò sí church tó máa gbọ́ gbogbo ìwà sí Kọ́lá Tọ́pẹ́ lórí ìkànnì yìí tí ò ní think twice tí ò ní wà very careful pẹ̀lú ẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe nìyẹn ó dẹ̀ gbé kéèsì yẹn ó gbé wá and you call yourself pé pastor yẹn gbogbo alamọ̀ pé kì í ṣe pastor ó fẹ́ fi rú àwọn èèyàn lójú ni ènìyàn Ọlọ́run yẹn so wọ́n ti ṣẹ̀ nìyẹn instead of you trying to sọ pé ẹjọ́ kí ni mo ṣe instead of him trying to ní pé bóyá wọ́n tiẹ̀ lè fún ní suspension àbí wọ́n lè fún ní bóyá kan discipline ẹ̀ fún ìwà kan tó wù tó kù díẹ̀ káàtó pé kí ni mo ṣe láti know to make an enquiry maybe there could be an adjustment and or solution to it rárá o the next thing tó gbé ni wípé ó gbé kéèsì yẹn wá sórí social media. Mọ́mí Fọlákẹ́mi, God bless you, Martin exclusive concept. ẹ máa ní ọ̀dọ̀ máa blọ́ọ̀kì ní agbóhùn kan máa bẹ̀rẹ̀ wọ́n kàn fi fídíò ìwọ̀n mi ní ìdí wọ́n ní ìsinmi náà ó lè méjìlá wọ́n ní kí n tẹ́lẹ̀ wọn wọ́n that was my past ó ní kì í ṣe kan kì í ṣe méjì. ó ní Rotimi Daniels wọ́n á gbé picture ó gbé fídíò jáde pé ẹ̀yin tẹ́ ẹ ti lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejìlá 12 times ó lọ sọ yí pé that was my past ó fi wọlé sí Rotimi Daniels lára. We just read the document. 1 Corinthians chapter 5 verse 17. The Bible tells me only if any man is in Christ, all things are passed away, all things are become new life. So pastor tí wọ́n block ẹ̀ ló ń sọ fún pé wọ́n block ẹ̀ gbàgbà táwọn ti rí ẹ̀ẹ̀mejìlá tó ti lọ ó ní past òun ni o all things are passed away ó sọ pé ìbọn ni wọ́n fi yẹn sí. Also that the church is scam. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n post tó ṣe máa tó gbàdúrà yá ẹ̀mọ̀ mú lọ́mọ kan ẹ̀mọ̀ gbọ́dọ̀ mú lọ́mọ kan ṣe lọ́mọ kan so ọmọ yẹn ó wà lọ́fíìlẹ̀jì so wọ́n á dùn mí pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn so àwọn kan máa fún mi níbi pé frustration depression ó bá jẹ́ pé ti bá ń wà ọ̀sẹ̀ evangelist ní máa sẹ́ni kiri ní sí ó ti máa ń wàásù nígbà mi àpọ̀ ìjọba ìkú. bọ́lá ti ń wàásù ẹjọ́ bọ́lá ti ń wàásù. kọ̀mpútà bìrì ní kẹjà wọn ni mo ní kọ̀mpútà bìrì ní kẹjà wọn á sọ pé wọn kọ́ ní tìǹbù ó ti wá ṣẹlẹ̀ sí ní ìjọba ní ṣọ́ọ̀ṣì ní bá ṣe jáde. ẹni tó pera rẹ̀ ní pásítọ̀ ó lòun wàásù ó ní wọ́n lòun bọ́ra òun sí o Ọlọ́run má jẹ́ kó gun ayé ó borí wa. ṣé kìnìún yóò ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ẹ tó kún fẹ́ máa ṣáàjì kìnìún lọ kò ní pẹ́ kú pẹ́ tí mo lò last ó pèrè ẹ̀ ní pásítọ̀ ó lòun bọ́ra òun sí òhò. mo ń bọ̀ náà ó yẹ orí ibi ló yẹ kí n ti play ẹ̀ kí n lè máa forward. Jimmy Dane Awikoko so ó dẹ̀ nígbà yẹn ní Lagos yabinibia wọ́n ṣe wá blọ́ọ̀kì mi nìyẹn ní platform àti 136
so the foundation member dem introduction ṣe bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ní yẹn so wá ká mi lára wọ́n á bèrè lọ́wọ́ tó blọ́ọ̀kì mi ṣe ọ̀sẹ̀ lórí platform ẹnu àdúgbò tó máa blọ́ọ̀kì agbo kan wá bèrè ó kàn fi fídíò ìwọ̀n mi ní ìsìn náà ó lè méjìlá ó ní kí n tẹ́lẹ̀ ẹ̀mọ́ wọ́n that was my path ó ní kì í ṣe kan kì í ṣe méjì òun tó ti wọ́n lè blọ́ọ̀kì wọ́n ní second Corinthians chapter 5:17 bí méjì tẹ̀ ní ó ní if any man is in Christ ó change and pass away bí ó is a new creature ó ní sọ that church is calm wọn sọ bẹ́ẹ̀ wọn post ṣe máa ṣe gbàdúrà yá ẹ mọ òun lọmọ kan. ó post ẹ bá gbàgbé ó lòun post ẹ. ó wà lọ fún ẹjì so wọn á dùn mí pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn so àwọn kan wá fún mi níbi pé frustration depression. depression. o ti máa ń wà sùn nígbà mi wọn kọ́ pé go naked completely naked kókó ṣẹlẹ̀ sí mi ní kọ̀mpútà fìlẹ̀ níkẹjà wọn ní naked wọn gbọ́dọ̀ àgbọ̀ ọmọjà wọn á sọ pé wọn kọ́ ní tìǹbù ó tún wá ṣẹlẹ̀ sí mi jọ̀kọ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn bá ṣe jáde kí wọ́n á dùn mí ju ṣọ́ọ̀ṣì yẹn will come to my rescue and the son as I was saying that boy come and rescue me wọ́n á jẹ́ kí wọ́n sọ pé mi gbàgbé wọn wá ní another Sunday ṣe ti mẹ́ wọ́n wá ní kí security máa yẹ kí n wọlé wọ́n ti wá send video tí wọ́n rí sí security pé criminal ni ó wá dùn mí so ìyẹn gbogbo ló jẹ́ kí n rí sí. ìwọ́n tó dẹ̀ sọ pé ní ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó sọ tó ló ṣe ẹ máa ń jí instrument ni ẹ lọ́mọ ń tà lọ́mọ gbàgbọ́. lórí platform ẹ lórí platform ní orí kíjọ kàbí WhatsApp okay so mo wá mẹ́sẹ̀jì ẹ̀ so wá ní kékeré fún details mo wá dúró mo ti fẹ́ fún details mo wá dúró. ó lóun wá lọ ẹ máa gbọ́ o sórí gbogbo ẹ̀yin tí Rótìmí Daniel bá ń wọlé sí lára kẹ́ ẹ lè mọ gbogbo àwọn ọgbọ́n tó ń lò sorry tí Kọ́láwọlé bá ń wọlé sí lára kẹ́ ẹ lè mọ irú ọgbọ́n tí Kọ́láwọlé tó ń lò fúnra rẹ̀ ló lọ bá Rótìmí Daniel ó lòun rí nọ́mbà kíní ẹ̀ nọ́mbà WhatsApp nọ́mbà ẹ̀ lórí péjì ẹ̀ ó wá lọ mẹ́sẹ̀jì ẹ̀ bó ṣe operate ti ẹ̀ nìyẹn o ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ bó ṣe máa operate. pé kó mú kéésì báyìí ṣẹkẹtì rẹ yìí bá sọ. nígbà tó ti ń dárúkọ ó ti ń dárúkọ ara wa. ó ti ń dárúkọ àwọn sọmọ pé ogun kí wọn ti bá wọn ti ó gbé pé fọ́tò bàbá wa. kí ló sọ nígbà tó ti bá wọn pẹ́ nígbà yẹn. ó ní sórí òdo àlọ́lọ́wọ́ wà lọ́ba. náà tó máa sọ yà kí ni wọn lápẹ́ mo ní fọ́tò wọn bẹ̀rẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ bàbá ó ní ọmọ mi ó ní bàbá gbà pé wọ́n sọ fún àwọn yunifásitì wọ́n fẹ́ fi pé ọ̀rọ̀ ẹgbẹ́ ṣì wà lórí social media tó ń gbé bàrà táwọn olùkọ́ mọ́ yẹn pé bàbá sanwó sùúrù ẹ̀kún wọn ọ̀dẹ̀ sàn wọ́n á sẹ́yìn àwọn ẹni tó bá rédíò kìíní wọn ṣáà tó ń ṣiṣẹ́ ìbáraẹni bẹ́ẹ̀ sì ń bá wọn ṣiṣẹ́ nínú àwọn ẹgbẹ́ àgbàmà sókò tó ti pé ó lọ rìkọ́dù gbogbo ibi tó ti tẹ́lẹ̀ lẹ́ni tó sọ̀rọ̀. ọmọ yẹn lẹ̀ èmi àti ìyá ọmọ yẹn a lọ ṣe bẹ́ẹ̀ di 7 years ọmọ yẹn tí ìyá àkókò ń sìn ìgbà tí wọ́n á sọ̀rọ̀ wá lókè lórí kí láwọ̀ rí ó ní mo máa gbé mi kó lójú àgbé mi ọ̀sà ṣàṣọ̀rọ̀ ẹ lórí ìbẹ̀ṣà ọ̀rọ̀ mi ń bá wò. ó gbé mi sí nígbà tó ń ṣe live wọ́n á pè mí wọlé àbí Facebook ní TikTok nìkẹ́ wọ́n pè mí wọlé pé. the first mistake tí Rótìmí Daniel ṣe ẹ máa bá mi yọ the first mistake ọlọ́mọdé aṣàṣìṣe o ni wípé ó gba ọkùnrin láàyè láti sọ̀rọ̀ torí ó ń tírìtì kéèsì Olúalọ according to Kọ́láwọlé Tọ́pẹ́ ó lóun rí picture bàbá lórí ẹ̀ ó wá lọ wọlé sí i lára pé òun lọ́rọ̀ tó ń fẹ́ sọ nítorí ọ̀rọ̀ ọmọ ẹ̀ tó ló fún ní depression ni wọ́n promise ẹ̀ pé wọ́n fẹ́ bá a tọ́jú ọmọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá náà tẹ́ ẹ̀ bá mọ̀ ṣé ní báwa ṣe wà yìí bí èèyàn kan bá ṣe tó dáa àwa máa sọ tó bá kù díẹ̀ káàtó àwa máa sọ a ti sọ sórí bàbá Olúalọ rí nígbà tí Prophet Olúalọ nígbà tí kéèsì Kọ́láwọlé Tọ́pẹ́ yìí tó ń ṣẹlẹ̀ nígbà náà pẹ̀lú Àgbàlá Gabriel ẹ má gbàgbé wípé arákùnrin ìgárá ọlọ́ṣà ni gẹ́gẹ́ bí tóun náà fẹnu ara ẹ̀ sọ ó lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejìlá September 30 ọdún yìí ló máa pé 56 years ó sì wà ní ọmọ kan wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ fún wípé níbi tó ti lọ jalè wípé ọmọ tó bí tó mú kí ọmọ tó bí ìpò òun náà máa jalè ọmọ náà sì ti wá ń jalè bọ́ nítorí káyé ọmọ yẹn má bàjẹ́ wọ́n ní Prophet Olúalọ wá sọ pé òun á adopt ọmọ yẹn àwọn tó mọ̀ pẹ̀lú ọmọ yẹn wọ́n sọ pé odidi ọ̀sẹ̀ méjì ọmọ yẹn lè má wẹ̀ a máa mọ́ ọmọ yẹn kiri náà nígbà tí bí bá ń pọ ọmọ náà ṣé tọmọ bá fẹ́ rí nǹkan tó bá fẹ́ rí kò ní mú kò ní jí wọ́n rí ìgbésí ayé ọmọ yẹn pé ìgbésí ayé ọmọ yẹn ti fẹ́ polúkúlú musu ìyẹn wá ní òkè wọ́n á adopt ọmọ òun abẹ́ ẹ̀ràn ní school kódà kò ní ìdíkẹ́ káṣọ wá o
kò nídìí kẹ́ máa fún lóúnjẹ, kẹ́ mú ẹlẹ́mú oúnjẹ kankan wá ó máa fún. Ẹ máa padà gbọ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́, ṣùgbọ́n a máa yọ àwọn pọ́ìntì kan jáde ńbẹ̀. Mo máa pè wọ́n á sọ̀rọ̀ tí mo sọ nínú àkókò báyìí kí wọ́n bá lọ ra machine fún mi ṣẹ̀kẹ́tì bẹ́ẹ̀ wọ́n rà fún yín. wọ́n ra machine fún mi lẹ́yìn bàjáàjì tó ti bẹ́ẹ̀ gbàdí wọn sọ pé bàbá yẹn ra bàjáàjì. ẹni kí wọ́n rà fún yín. ní wọ́n rà fún mi lókè wọ́n rà fún mi torí báyìí mo sọ fún wọn pé ọwọ́ ẹ̀ ló ṣiṣẹ́ sínú àwọn sáàdù 2015 gbà tó kọ́ṣọ́ táǹkì so pé ilé mo machine wọn ṣàpàrà machine wọn so mo máa gbé fún kó wọ́n rà lè ṣiṣẹ́ wọn rà ní 530 wọ́n gbàdọ̀ máa sọ bí lójú mo ṣe sọ fún mi wọ́n ní 730 so mo ní 530 náà àwọn ọ̀dẹ́. Ṣé ẹ gbọ́dọ̀ ọkùnrin yìí òun kọ́ ló sọ fún prophet Olúalọ́, kéèsì Olúalọ́ tó wà nílẹ̀ ọ̀tọ̀ ni o, ìtọ́ ẹ̀ṣẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ti tẹ̀yìn flashback tó ti ṣe dáadáa àá sọ, ìtọ́ ti kù díẹ̀ káàtó àá sọ, kò sí nǹkan tẹ́lẹ̀ kó fi wá ṣe. Olúalọ́ fúnra rẹ̀ ló sọ fún wípé òun á bá ẹ tọ́jú ọmọ, ìwọ sì rèé òun á ra ọ̀kadà fún ẹ, kò tọrọ ọ̀kadà. Olúalọ́ ò mọ̀ pé lazy man ni, Olúalọ́ ò mọ̀ pé olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ òkú ọ̀lẹ ni. Wọ́n wá ra ọ̀kadà tuntun fún, ó wá ní gọ́ọ̀tì láti máa sọ wípé wọ́n wá ń parọ́ wípé 730 ni wọ́n ra ọ̀kadà yẹn. Meanwhile 530,000 ni wọ́n ra ọ̀kadà. Ẹjọ́ nítorí tọlọ́hun wọ́n ní kó wá jẹ sàárà olọ́nà jìn. Ṣómi ni wọ́n ní kó o mú wá ní àbẹ́po àbíyọ̀ ni wọ́n ní kó o gbé wá. Àwọn yẹn rà á fún ní o pé at least agbọmọ lọ́wọ́ àmà bẹ́ẹ̀ tọ́jú ọmọ àmà máa rán ọmọ ní school. Ìwọ̀nba eléyìí náà wọ́n náà máa fi tó rọ́kọ̀ bó ṣe 500 ló bá rí 1000 ló bá rí lójúmọ́ 2000 ló bá lè pa 5000 bá lè pa at least wàá fi máa augment life ẹ̀. Aṣáàrí ẹni tó jẹ́ pé iṣẹ́ ọ̀kadà yìí ló ń ṣe tó níyàwó méjì mẹ́ta gan tí wọ́n dẹ̀ wà òkè tí wọ́n dẹ̀ manage ara wọn. Àrẹ́ni tó níṣẹ́ ọ̀kadà yìí gan tó níyàwó tó dẹ̀ rán ọmọ ní school táwọn yẹn dẹ̀ ṣoríire nínú ayé. Aṣáàrí àwọn ọmọ tí wọ́n dé láti àgùnbánirọ̀ tó jẹ́ pé wọ́n máa lọ bá bàbá wọn nídìí tó ti ń ṣeṣẹ́ ọ̀kadà, wọ́n á lọ bẹ́rí fún, wọ́n á lọ pèsè fún, wọ́n á lọ pèsè ológun fún. Pé bàbá mi ọ̀kadà tó ṣeré tó fi rán wa ní school, ìdílé yẹn táwọn náà ṣe wá bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ ọ̀kadà yìí ká wá fi ẹ̀mí ìmoore hàn torí gbogbo èèyàn ọmọ owó tó lù ọmọ dá mi lójú pé Ọlọ́run àfi ká bí ọmọ kó jèrè ọmọ. Ẹ rí wípé àfibìsọ lórí aláìnítẹ́lọ́rùn èèyàn ni. Bọ́rọ̀ bá ṣe rí làwọn ṣe máa sọ lórí ìkànnì bẹ́ẹ̀ ni a máa tí nǹkan ṣẹ̀dọ̀. Ẹ mọ̀ wá tó ṣe rí nìyẹn. Lábala aha yẹn nígbà tó tiẹ̀ ti ń sọ ọ̀rọ̀ yìí fún ọ̀gbẹ́ni Rótìmí ló yẹ kó o ti máa jọ́ ti dà pé irú èèyàn báyìí ṣé kì í ṣàfi ibi sólóore. Torí fúnra rẹ̀ ló ń ṣàlàyé a sì máa play tọ̀dọ̀ ọ̀gbẹ́ni Rótìmí Daniels ọ̀rọ̀ àjọsọ àwọn méjèèjì ó yá. 750 ló bá wọn ṣe Ọlọ́run ṣe parọ́ tí mo sọ fún báyìí. Ó ní ìrọ̀ṣẹ́ Ọlọ́run parọ́. Ẹni tó rọ̀ kádà 530 àti 730 tó ra fàṣáàdì fún tó lóun fẹ́ bá tọ́jú ọmọ ó padà gbé kéèsì ẹ̀ lọ sórí social media kan bá ń yẹ̀yẹ́ ẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ló ń parọ́, kọ́ bá ń yẹ̀yẹ́ ẹ̀, kọ́ bá ń yàkàyàkẹ́ ẹ̀, kọ́ bá ń fàjá fún. Ọmọ ìgbésí wọn máa sọ wọn ní kọ́ gbogbo ẹ̀ náà wà lórí. Ó lè wọ́n á sọ. Tó lẹ́nu mo sọ fún tí mo fi mú Awikoko. ẹ̀dùn Awikoko. Nítorí fi bó ṣe wọlé sábì kókó lára nìyẹn o. Tẹ́ sọ wípé Ìyẹn fàjá. ní àwọn kankan ṣẹ̀fẹ̀ ṣàlàyé pé yìí ni ó lọ ṣe interview ní ọ̀dọ̀ ìyàwó Prophet Olúalọ́ pé ohun tá à ń gbọ́ ní abẹ́lẹ̀ yìí pé ẹ̀yin ni pẹ́yìn àti obìnrin kan ẹjọ́ wa bẹ́ẹ̀. Ok, báwo lẹ ṣe lọ síbẹ̀, báwo lẹ ṣe débẹ̀, ta ló rán yín lọ bẹ̀? Ṣẹ́rí ìgbà tí màá ti Awikoko ti wá múra lórí kéèsì bàbá Olúalọ́ yẹn ẹ̀mọ̀ àwọn kóòtù ní ti bá ti fẹ́ wá wo ọmọ mi wọ́n ní kí n lọ wò ní orphanage kí n ra nǹkan fún kí n lọ wò kọ́ ló mọ̀ pé mo tó bàbá ṣe tó wá fún mi 15,000 kí n lọ fi wò. That was the first time. Then second time mo kọ́ lórí percent 20,000 sí mi. Ó kọ̀ lè dé ṣe. Awikoko without anything bẹ́ẹ̀ wá mo. Báwo lè ṣe máa báyìí? Ìjọ tó send 15,000 tí mo lóyún kí n lọ fi wọ́n mi lójú lápáǹtì mi lọ́wọ́ ó kọ́ lóyún ti fún 20,000. Mo wá mọ̀ pé ọgbọ̀n àríkèrèkè láti mọ mi níṣẹ́ dídò tó. Ṣé ẹ ti gbọ́ àlóore níwọ̀n eléyìí aláìmoore ẹ̀dá ni àwọn ẹ̀dá alààyè kan bẹ́nu ayé tó jẹ́ pé kò yẹ kéèyàn ó ṣoore fún wọn. Ẹni ló
yìí tó ti tí ò sí lọ́dọ̀ Olúalọ́mọ yìí ó ti wà ní orphanage home. Nínú àròyé tó ṣe pé òun ò lówó ọkọ̀ láti lọ fi wo ọmọ, ìyẹn wá fún ní 15,000 kò ṣiṣẹ́ owó ti lọ́wọ́ o. Ó ní àṣẹ déédéé ni pé òun ò tọrọ owó lọ́wọ́ ẹ̀, bó tẹ̀ jẹ́ pé Rotimi Daniels ní pé tọ̀ òun fà lọ́lọ́ lọ́wọ́ bóyá ó tọrọ owó àbí ò tọrọ owó, ó ló kó máa rókì nínú ẹ̀. Ó ló ṣàdédé fún ní 20,000 ní. Ó lóun ò mọ̀ pé kó bàa lè rán òun níṣẹ́ dé tòrútòrú, kò tí ì rán níṣẹ́ o. Ìyẹn kàn ń fún lówó ni o. Mò ń bọ̀, ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ lọ. Nígbà tó sọ bẹ́ẹ̀ ni wípé ojú mi ó ti wọ̀n lórí social media àga lórí ọ̀rọ̀ bàbá. Ó wá kí wọ́n mi lọ sí ìlú bàbá. Ṣẹ́kẹ́ tí ọ̀dọ́ yẹn ti lọ bàbá lọ́dún àti pàkì ló wà mí lọ. Lẹ́kìtì ṣe. So ẹ̀wọ̀n wá ní kí mo kó máa dáhùn lọ́mọ mi ní school tó ti bá dẹ̀ tó dé náà pé tí bá ti fẹ́ lọ ọmọ mi kó máa fún mi ní owó kó lọ máa compensate mi. Ṣé mo pé ẹni tó bá ń sọ́fà ló ní ìjà sí báyìí àgbà mi iṣẹ́ tí ò lè kó jẹ́ àlọ́ jẹ ẹni wọn ìlọ jíṣẹ́ yẹn fún torí ẹni wọn wọ̀ pé. Ẹ̀jọ̀ ṣé wọ́n fokùn sí i lẹ́sẹ̀ ni? Ó wà tí ó ṣe. Nǹkan tó fi wà risk ni pé ṣe ó ló risk. Ìwọ sọ pé o ti ń ṣe program according to láìjọ ìṣẹ̀lẹ̀ tí o ti láwọn fáǹsì sí láwọn èèyàn èyí tó ṣe ọmọ tí o ti fi 2 months tí o ti pé 2 months tó wọlé ìṣẹ́ ọ̀nà ó dẹ̀ láwọn fáǹsì Nàìjíríà èmi wà dédé. Ṣé ẹ rí bó ṣe dà lé Rotimi Daniels sórí? Ó ló mọ̀ mọ́ ọ̀ràn níṣẹ́ ni péjọ òun ló ṣẹ̀ṣẹ̀ mọ́ lórí social media tó jẹ́ pé òun ló wá ránṣẹ́ bó ti láwọn fáǹsì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ show òun tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ tí ò ti pé 2 years 2 months òun ló wá ní pé kó máa lọ kó wá fi ṣe bíi mídíà kó máa lọ sí fàkì ẹni kó rè é ṣòro ṣe èèyàn mọ́ fẹ́ràn èèyàn mọ́ níwọ̀n rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore gbé sókè. Ojú wọn ń ṣẹlẹ̀ obìnrin kejì tó ní kájọ lọ ìyẹn ló ń ọlọ́pàá mo ti sẹ́ndì fọ́tò ẹ̀sìn ìwọ̀n àwọn ọlọ́pàá yẹn ṣé ó ṣe wọ́n lọ yẹn kí wọ́n wọ̀ ó wà lórí kí ni mo ní ṣe mọ́ ibi tó lè kí ni kọ́. ó gbọ̀nà akéwì máyégún akéwì lápálá ní abala ibi tí mo bá dé mi ò mọ̀ bóyá akéwì tí ẹ máa ń gbé ojú jáde síta tó bá jẹ́ pé akéwì tí ẹ ò kí ń gbójú síta pé lágbájá ló ń lò torí mi tí ẹ ó yẹ kí n lọ sórí profile ẹ kí n lọ wò bóyá picture ẹ wà ń bẹ̀ bọ̀bọ́ yìí tó máa ta ojú ẹ síta lélẹ̀ tó rẹ́jọ́ ló fa kínní information tó ní lọ́dún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ ti jọ sọ nǹkan tẹ́ ẹ jọ sọ ẹ tó máa tà fún ta lélẹ̀ bó ṣe ń ṣe nìyẹn mẹ́yìn ẹ bọ̀ lápò ní o ṣe bẹ́ẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ ó ní arábìnrin táwọn jọ lọ ó ní Bùnmi ó ti dárúkọ ẹ ó lóun ti sẹ́ni picture ẹ̀ sí akéwì máyégún akéwì ó lóun sẹ́ni picture sí ẹ ẹni tó ń sẹ́ni picture ẹni tí wọ́n jọ lọ bì kan tó sẹ́ni ẹ̀ sí ẹ ó yẹ kó mọ̀ kó ṣe máa sẹ́ni tiẹ̀ náà sẹ́lòmí o ẹ máa dìímú o ọ̀run yá bọ̀ kí ìṣòro ẹnìkan lọ̀rọ̀ tó ń bẹ́ ńlẹ̀ Yorùbá sì ní oyè tó kanra Ìwó ó sì ń padà bọ̀ wá kanra ẹ̀dẹ̀ kára ẹ̀dẹ̀ gan ṣe kí ni kó dúró re ni má fọ́ tiẹ̀ náà mọ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ lórí ìkànnì yìí gbogbo ẹ̀ náà la máa padà yànnàná ó lóun ti gbé àwòrán arábìnrin Bùnmi táwọn jọ lọ ó lóun ti sẹ́ndì ẹ̀ sí yín sà ó ní ó rẹ̀ pé wọ́n lọ́lọ́pàá ní nǹkan kan information arábìnrin yẹn náà ti tà á tó wá kó fẹ́ tà sọ́wọ́ ọ̀tá bó ṣe máa tà sọ́wọ́ ọ̀tá nìyẹn irọ́ ni ẹni ẹlẹ́ni bóyá olóńgbò jáde tó ń jó lẹ́nu jọ arábìnrin Bùnmi tó bá kó ògbójú jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tètè yá gbójú síta torí kó má rò bí bóyá ò ní information kankan lọ́wọ́ nípa ẹ̀. ó lò àkọ́jú tó ní ó sẹ́ndì ìjọ kẹta tó sẹ́ndì ẹ̀dí tàbí lápò báwọn fẹ́ mọ ní iṣẹ́ kàní iṣẹ́ ní Awikoko tó ní fún 20,000 kìlì support yẹ kẹ́rìntì ó sábà sọ ó wá sọ fún mi wípé èmi máa gbé mi láti Ìkòròdú dé Ìbàdàn gbókọ̀ torí ẹni wà ní Ìbàdàn tó ti wá fẹ́ yẹn ní owó mọ́tò àti everything tàbí lọ sí lọ́wọ́. bẹ́ẹ̀ni ọmọ bíbí adébíta aláṣàdúrà sẹẹmà ni mà ẹra mà God bless you thanks for joining òun náà ni. tó bá lọ bẹ́ẹ̀ ni adé lọ. bẹ́ẹ̀ni bàtí wọn máa sọ lórí. Sunday school teacher ó lọ fẹ́ gbowó pastorate. níbi kan torí kìlọ̀ kọ́nà kan bàdàn. gbogbo yẹn ló mú. tèmi bá tún wọ́n mọ́tò lọ sí Ìbàdàn. ṣẹgbọ́n. àwọn àti máa sọ láti oníṣẹ́ ìlú kọ́sùn lọ́dọ̀ wọn ti fẹ́ wọn nínú mọ́tò ìyẹn ló máa wá. so ìgbà tí a wá dé Ìfàkì tí mo wẹ́ mẹ́ta dé Ìfàkì a wá dé bẹ́ẹ̀ ìgbà tí a kọ́kọ́ dé bẹ́ẹ̀ ó ṣàtìpé wa ní àtiwá bí àti ń báyà sọ̀rọ̀ lọ́wọ́
bàbá yàyà ọkọ̀ gba ọsọ̀dọ̀ méjọ bàbá méjọ general ló fi ní àdírẹ́sì síbẹ̀ nígbà tó pé méjọ general tó kókó fi ní àdírẹ́sì yẹn it's like ó fi bọ́ǹkì pánìkì sí máìlì àwọn èèyàn bàbá yẹn wá di bọ́ǹkì orúkọ yẹn. ní sùúrù àkótá ẹ máa gbọ́ ó ní lẹ́tà tó ń gbé òun lọ sí tó ní kó òun lọ ṣe ó ní major general náà ṣe ó ní òun dẹ̀ mọ̀ pé major general yẹn ẹni tó ṣe ní pé kò wà lóyà sí group tó wà ẹni tó kọ́ lè máa mọ ìyàtọ̀ láàrin major general bóyá ó lè jẹ́ typical error bóyá ẹni tó tàbí lọ́kàn fi major general sí ẹni yóò dẹ̀ sọ pé àwọn òkè major ni kò deny pé major kọ́ lóhùn general tó wà lóhùn ò tí ì di major general ordinary major lóhùn ó dẹ̀ sign òun wá ní pé ìwọ òpódà ó suspect pé major general tó fi sẹ pé wọ́n fi ń put panic sára àwọn ènìyàn ni just imagine anybody tó bá gba Tọ́pẹ́ láàyè nínú platform ẹ̀ I am telling you this guy will still come back for you that is just it àgbà scammer ni àwọn ò ní parọ́ fún yín. kí ló sẹ́yìn ìwé kí ni ẹ̀gbọ́n mi ti sẹ́ndẹ̀ sí wọn lẹ́tà tó ń bẹ̀rẹ̀ sùn bàbá olúwa lọ pé kí ni pé mo lè ka details yẹn pé ló lọ́wọ́. lẹ́tà tó lòun fẹ́ tí wọ́n sọ wípé wọ́n court letter ṣé ẹ mọ̀ pé ó wà lọ́wọ́ mi ó wà nínú kíní show yẹn bọ̀bọ̀ Máyégún Akéwì yẹn ó wà lára show ẹ̀ ṣé ẹ mọ̀ wípé copy yẹn ó tún screenshot ẹ̀ tó gbogbo yìí tẹ́ bá ń bá deal kẹwàá very careful ó screenshot ẹ̀ ó ṣe ní gbogbo bí Rotimi Daniel ṣe fi ìpéyàn gidi kan ni tóun ní kó máa assist ẹ̀ ó ń wá information lọ́dọ̀ ẹ̀ ni ó wá nǹkan tó máa lò ṣe rí bí ẹni tí èpè ń jà tí ègún wà lórí ẹ̀ ni tó o bá ti fẹ́ràn ẹ̀ tó bá ní kó ràn lọ́wọ́ ó máa padà ṣe kíni ó máa padà gé ẹni yẹn jẹ lẹ́yìn ẹsẹ̀ ni ẹ má gbàgbé o ti send picture Lady Ìbùnmi yẹn ó ti send ẹ̀ sí Máyégún Akéwì lẹ́tà tí wọ́n ní kó lọ sign níbi tán lọ ó ti screenshot ẹ̀ ó ti send ẹ̀ sí Máyégún Akéwì fúnra rẹ̀ ló lọ wọnú inbox Máyégún Akéwì o fúnra rẹ̀ ló lọ wọnú inbox Máyégún Akéwì mo sì máa ka lẹ́tà tó kọ mẹ́sẹ̀gì tó kọ mo sì bóyá ti bá rántí ẹ̀jẹ̀ ń kọ́lẹ̀ chat tó fi lọ bá Máyégún Akéwì sọ̀rọ̀ máa kà fún mi ó ti prepare ó dẹ̀ lọ bá Máyégún Akéwì pé nǹkan báyìí ló wà lọ́wọ́ o I have something to say I have evidence so ìwọ tó bá lọ bá ní nǹkan ṣe pọ̀ bóyá mo fẹ́ dì pẹ̀lẹ́ nìkan wá fi pé bóyá kẹjọ gang fight àbí bóyá ó ní information kan lọ́wọ́ irọ́ ni o abatẹnijẹ́ ni o ó yá sọ̀rọ̀ sókè. Ìyàbọ̀ Òjó tí bá ti sẹ́ǹdẹ̀ sí wọn ìyàbí kéwòn kéka náà ó wá sọ pé ìyẹn ni òun fẹ́ fi ṣe kí ní ká fọgbọ́n mọ́ ọ́n sáyẹn so oníkẹ́ fọgbọ́n mọ́ bàbá àti ìyàwó pé wọ́n lè sáyẹn ìwé yẹn àwọn àti gbọ́ ṣé nígbà tí ń ṣe ti bàbá ní wọ́n sàbí ó ti wá sẹ́ǹdì kiri sí voice note ó yà kí wọ́n láti tún play ó ní ká jẹ́ kí ká mi sọ pé kí ìyá mi ká sọ fún mi kó parí ó wá sáré kọ̀ọ̀tì rẹ̀ pé kó parí tó ṣe ó wá sáré kọ̀ọ̀tì ó wá ní ká jẹ́ kó kí gbogbo ọmọ Nàìjíríà pé wọ́n gbà. Mr. Tọ́pẹ́ gbé ẹnu sọ̀rọ̀ mi tó rọrọ̀ dé yẹn of course kò sí méjì nǹkan tó sọ́nsìn báyìí ẹni tó bá ń jẹ́ làákàyè Gloria Popsin Hobbs God bless you my dear thanks for joining ẹni tó bá jó ní làákàyè ó yẹ kó mọ̀ wípé bí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ èèyàn máa ń ké gbàjarè ni èmi gangan fúnra mi ní ìgbà tí mo ṣe show èyí tẹ́ wà lórí page mi tẹ́ jẹ́ tèmi ní courtroom ìgbà tí ẹ bá power tap lórí TikTok please power tap ìgbà tá a ṣe show mo sọ lórí show mi mo ní lóòótọ́ àwọn èèyàn ń pè mí àwọn tí Iyalaje courtroom wọ́n send link yẹn kíní kan Iyalaje ẹ wo ẹ bá wa dá sí ọ̀rọ̀ Olúalọ́ kíní kan nǹkan mo dẹ̀ ṣe show mo ní àwọn ò sọ pé a ò dá sí ṣùgbọ́n until gba tí a bá fojú rí ìyá yẹn tí ìyá yẹn bá ṣe show èwo ni voice note pé òun wọ́ ọmọ ta ló ń sọ̀rọ̀ we need to see you lẹ́yìn ìgbà náà wọ́n gbé ojú arábìnrin yẹn jáde síta àdẹ̀kọ́tẹ̀ now you are talking àti rí ojú ẹni tá à ń sọ̀rọ̀ lé lórí
ìgbà tí mo wá gbọ́ fídíò tẹ́mi gan wo fídíò yẹn mo wá pe Rotimi Daniels mo sọ fún wípé màmá yẹn ẹ béèrè lọ àwọn tẹ́ ẹ rán lọ síbẹ̀ they are not professionals. That is not how to conduct an interview. I'm a trained broadcaster. Tó bá interview èèyàn mo ní ẹ béèrè question, allow the person to answer you. Ẹ béèrè lọ́wọ́ màmá yẹn pé màmá kí lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ó ṣe fún yín. Mo ní voice note tí màmá yẹn ń ṣe yẹn, some people are saying that pé màmá yìí kì í ṣe àbí ọmọ pé àbí àgbà ni. Ẹni kí màmá ké gbàjarè èmi gangan fúnra mi wà láì mo sọ bẹ́ẹ̀. So nǹkan tó ń sọ yìí ò kì í ṣe big deal. So kó láwọn lè bí Jọlá Tọ́pẹ́ nǹkan tó ń sọ yẹn pé kó sọ pé kí màmá ké gbàjarè yes. Because ìyá ò lè gbé kéèsì wá, kéèsì ìyá ò lè wà lórí social media kí ìyá máa sọ̀rọ̀. Ìyá ní láti ké gbàjarè sọmọ Nàìjíríà ni pé kí wọ́n ràn án lọ́wọ́ because tó o bá sọ bí a lè má dá sí i. Tí màmá ò bá sọ pé ẹjọ́ ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi dé ṣé màmá aṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni alára ọ̀run èwo ń tèmi tí mo lókun àìgbé okun àìwo. Ṣùgbọ́n tí ìyá bá lọ mí ní business ó máa ké gbàjarè ni. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o, gbogbo abiyamọ ayé ẹ gbà mí, so kí ni bídìí tó wà mẹ́. Pẹ̀lú bó ṣe sọ́ọ̀sì pé wọ́n wá pè wọ́n ní kí màmá ké gbàjarè yes because interview tí ẹ ṣe yẹn kò kú tó èmi gangan fúnra mi. Nígbà tí mo rí mo kàn lọ mo béèrè àwọn tó ń pè mí mo ní ẹjọ́ mi èmi ò ní kọ́ńtàtì ẹni yìí wọ́n sẹ́ni phone number sí ni mo ní òkè Mr. ẹjọ́ ṣé wọ́n my name is Iyalaje kan Iyalaje ẹ pẹ̀lẹ́ máa kí ni mo tún sẹ́ ó ní ẹjọ́ bá mi sọ́gan lórí voice note tí mo fi sọ bẹ́ẹ̀ gan ó wà lọ́wọ́ Rotimi Daniels. I told him myself pé tí wọ́n bá fẹ́ kí màmá fẹ́ káwọn Nàìjíríà ràn lọ́wọ́ tó fẹ́ káwọn èèyàn dá sí mo ní sọ pé a lot of people wọ́n dá sí kéèsì yẹn ó lè jẹ́ modernity tó fi present but at the same time màmá yẹn náà ò ké gbàjarè màmá yẹn ló máa pè káwọn èèyàn pé ẹjọ́ ẹgbà àwọn èèyàn adé ẹ̀dá sí mo ní bó ṣe máa ń ṣètò nìyẹn àwọn tó lọ interview yẹn wọn ò ní ìmọ̀ pé ìtì ẹ̀mọ̀ pé Kọ́láwọlé wà ń bẹ̀ pé òun wà ń bẹ̀ mo ní they are not professionals, they are not media men. So gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn pé wọ́n ní kó pé gbàjarè kò sí big deal pé Yorùbá point wà ń bẹ̀ ni kò sí point mẹ́ ìyá ní láti ké gbàjarè kọ́mọ Nàìjíríà tó dá sí kí gbogbo àgbáyé tó dá sí tí ò bá dùn á dẹ̀ máa wòran tó bá pè wá a máa dá sí bó ṣe rí nìyẹn lórí ìkànnì tá a wà yìí bóyá ló mọ̀ lórí social media tó bá fẹ́ ká ganu sí nǹkan wà fọ̀rọ̀ lọ wá. wọ́n sọ pé àti ìjọba ká jẹ́ pé ó wá pè ní èké wá ní ká ní kí ìyàwó máa sunkún bóyá ní nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ ní fẹ́ àwọn àgbàlagbà ní ìṣòro ìgbẹ́ òní lè fẹ́ ìyàtà oníkàdé kó bọ̀ àwọn kò fún káfún ìyàwó. oníkẹ́fún ìyàwó wáyé lè ṣe oníkẹ́fún ìyàwó. oníkìyàlè sọ̀rọ̀ pé lè grant wa. ìrọ̀lù pa shut up látijọ́ táláyé ti dáyé tá a bá ń tìrìtì kéèsì èèyàn lórí ìkànnì tá a wà ẹ́ tá a bá rí pé àwọn yẹn need assistance financially a máa fún wọn lówó ṣé èrò bá àwọn nǹkan tá à ń sọ ni àbí nǹkan tá à ń ṣe lórí ìkànnì nígbà tá à ń tìrìtì show Muyideen ṣe báwọn gúrùpù kan wọ́n dáwó fún Muyideen náà ní kóòtù àwa náà fún ìyàwó Muyideen ní 1 million naira. àwọn èèyàn máa ń fúnyàn ní ó máa ń ṣe ok irú woman yẹn ń sìn màmá ti ń sọ̀rọ̀ pé òun fẹ́ rí ọmọ ó ṣeé ṣe kó jẹ́ pé ìrànlọ́wọ́ tọ́rọ́kọ́bọ̀ gan láti ọ̀dọ̀ àwọn tó ti ń ṣe lóore bóyá tí wọ́n mọ̀ mọ́ pé àná olúwalọ́nkọ̀ọ̀kan àbí olúwalọ́gan tó máa ní gba tọ́rọ́ gba sísè ó lè má yọ mọ́. ibùdókè owó gan tí ṣé sọ́lọ́sì mi bá fẹ́ fúnyàn lówó tó bá ní kéèyàn fúnyàn lówó kéèyàn bá kéèyàn fi sọ tó yẹ kó sọ ṣé owó tó ẹ máa gbọ́ oye tó dárúkọ kì í ṣe billions o ṣé oye tó dárúkọ yẹn ló máa fi bribe èèyàn we are not daft daft owó pé ẹ bá lọ sọ́dọ̀ màmá ẹ má ṣọwọ́ lọ ẹ bóyá màmá ẹ gba owó mineral nǹkan bọ̀ kì í ṣe irú owó yẹn kọ́ ni wọ́n ń sọ pé wọ́n ń fún èèyàn kéèyàn sọ tẹnu ẹ máa gbóye tó sọ. dada ẹni lọ ní kẹfún yẹn 30,000 ẹni tí àjọ lọ ó kọ́ tiẹ̀ ó sọ di 20,000. ṣe gbọ́rọ̀ ẹjọ́ wẹ́wẹ́ màmá wa ní ẹ ṣe 20,000 náà ní o. ta ló ń sọ fún mi. ó ń sọ fún wa
so ẹni ọlọ́pàá òbí tó bẹ̀rẹ̀ omi tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mímọ ètò fún so létà ìgbàlódé àti sọ̀rọ̀ ìgbàlódé ọ̀pá kókó máa bèèrè lọ́wọ́ mi ó bá sáré sọ pé ó ní ìyàwó ní tiẹ̀ kú 10,000 ti gbàgbé mi ó wá rẹ́rìn ibẹ̀ níbi tí kọ́kọ́ fi yẹn sí ní àti ọkọ̀ ní iṣu lọ. so ó ti ní iṣu torí tẹ̀ méjọ tá a lọ sọ́dọ̀ méjọ sọ pé òun ti sọ fún àwọn méjọ yẹn ṣé àwọn kan ni wọ́n sọ pé àwọn ni bàbá bọ́ọ̀lù ìyàwó olókùn ní bàbá bẹ́ẹ̀ ó dàbí ní àwọn ọ̀rọ̀ kan tó ń lọ káàkiri wọ́n sọ pé bóyá fámìlì wọn ni ó ti gbà lọ́dọ̀ bàbá yẹn kí ni tẹ́ bá sọ. bàbá ṣàṣẹ kọ́kọ́ ń wò pé ó kọ́kọ́ bínú sí màmá ìyẹn ìyá ìtìjọ sọ jáde sá ó kọ́kọ́ bínú sí ta ó ní ìlànà kan ń bọ̀ ó jẹ́ òṣùpá àti ṣọ́ọ̀ṣì náà ti ń bọ̀ ó ní ló ti lè dá ó sọ pé ìṣàkóso ẹni yẹn pé kó yọ ọwọ́ lórí ó pè é kíní kan náà lọ́bí tó ní bàyẹ̀ tí tó pè bọ́ọ̀bẹ̀ tí ó bàbá yẹn sọ pé kó má porúkọ sí wọn ó kó má pe àwọn ẹbí kan gangan bàbá ò sọ̀rọ̀ pé wọ́n ń gbọ́ wọn bàbá sọ wípé ìyá ìyàwó ẹ̀yìn tàbí ó bá ń béèrè ọmọ ó sọ pé àlàáfíà ló wà. ó ní bàbá ò sọ̀rọ̀ pé wọ́n ń wá ọmọ a lè ti gbọ́ nígbà tí báwọn sọ pé bàbá yẹn lòun lọ sí ọ̀dọ̀ ọba ní fàkì lẹ́kìtì lọ́hùn ó dé látọ̀dọ̀ ọba olóhùn ò dá sí mọ́ a ò mọ nǹkan tí ọba sọ táwọn àtọ́bájọ sọ. bàbá tó jẹ́ pé ó lòun béèrè àmọ́ lóòótọ́ torí àwọn ò débẹ̀ pé ní gbogbo ìgbà tóun bá ń béèrè ọmọ wípé ìyá ẹ̀ máa sọ pé ó wà ẹ má wà pé kì í ṣe bàbá ẹ̀ gangan ṣùgbọ́n òun ló kù ní bàbá fún wọn. ìyá yìí náà sọ wípé òun rò gbọ́mọ ń wà ní ó wá di pé ó ti ń di wípé gbọmọgbọmọ ọdún mọ̀ ń lọ wọn mọ̀ gbúrú ẹ̀ rárá ló ṣe láwọn ló fi pariwo síta àárín yẹn family issue wọn ni pé wọn ò wá ọmọ yẹn irọ́ ló pa Kọ́lá wọlé nítorí nínú ọ̀rọ̀ tá a máa gbọ́ lẹ́nu màmá yìí sì máa sọ̀rọ̀ pé òun wá ọmọ à ń bọ̀ àti ìdí. ní ìjà kẹrin ní àbí ọmọ yìí ti lo ìfẹ̀tẹ́rẹ́fẹ́ ìgbà tó wà tí ọkọ rẹ̀ ti jà náà ni gbogbo ẹ̀ ti jà mú. kí ló ṣe mi ò mọ̀. ìdílé pẹ̀lú ìṣẹ́kọ̀ mi pé ṣe ọ̀gbìn gbà mí a máa rí pé pọ́pẹ́tì wọn wà ní Nàìjíríà torí ìgbà tí ìyàwó rẹ̀ ń bọ̀ ọ́ pé ìgbà tí ò sí ní òkè òkun rẹ̀ ṣé kò ráyè bá ilé sọ̀rọ̀ ṣé mo máa gba fún ìwọ́n rẹ̀. ìyá ọmọ fóònù ọpẹrẹtì kò àwọn ìgbọ́dọ̀ àtàkùn rẹ̀ ti gbà sọ̀rọ̀ wọ́n ti gbàgbọ́ náà bí èèyàn. ṣe ní ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò mi àárín wọn ló wà. màmá lọ́rọ̀ àtàbúrò ẹ̀gbọ́n àtàbúrò páàrin wọn ló wà òun ọ̀sọ́ fún bóyá wọ́n ń gbúrò àbí wọn ò rí ó ní wọn ní sọ fóun torí pé rédíò station Olúwa lọ́nà tí ń ṣiṣẹ́ torí ìwọ tó jákèwé yẹ kẹ́ bá wa ṣèwádìí dáadáa ọmọ màmá mélòó ló wà ní rédíò station Olúwa lọ ṣáwọn yẹn ló máa jáde tí wọ́n máa sọ̀rọ̀ tí ò ṣiṣẹ́ ń ta. nígbà tó ti bá gbọ́dọ̀ dání ẹ̀bí ìlọrin ẹ̀bí wọn ń bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ yìí bá sọ̀rọ̀. ṣé nọ́mbà àwọn ìṣòro nọ́mbà tí wọ́n bá fẹ́ pè wọ́n mò ń pè wọ́n. nọ́mbà yẹmu sí. ìgbésẹ̀ ti pe nọ́mbà yìí. ìyá ọmọ yàtọ̀ láàrin blọọkù yóò mọ̀ lóyà ní wọ́n blọọkù nọ́mbà yóò lọ mọ́. olóòpolú alọ́nà kò pé kọ́ọ̀lù òyìnbó. sọ̀rọ̀ nípa ti sọ ni pé torí sọ pé látọ̀dọ̀ àwọn ọmọ wọn ẹni tí bẹ̀rẹ̀ rí ọmọ yẹn bá sọ̀rọ̀ pé orúkọ ayọ̀ yìí sì tó bá pe bí ẹbí ìrọ̀rọ̀ ẹ̀fẹ́ ṣé ti fi àbúrò yìí. ẹ bá wa power tap Omega 24 everybody power tap on TikTok please. ẹbí ìrọ̀rọ̀ ẹṣin ìta yín ṣe tó wà òkè kájọ béèrè lọ́wọ́ àwọn ọmọ àbí òkè àwọn ọmọ yín ṣé òkè wọn bí ó ṣe wọ́n bí òjò ọkọ̀ ọ̀dọ́ ẹni tó ní ìgbà ní ọdún máa rí àwọn àtàwọn ìyá tí wọ́n mọ̀ sí àwọn òkè ọdọ́ yàtọ̀. kò tí ì yé wa tí ò fi pè yá ẹ̀ náà Bọ́lájí Káyọ̀dé.
ṣé ẹ̀ ń gbọ́ ṣá kí ni voice ìyá yóò ṣe dáadáa. àwọn àbúrò mi àti yéèmùsì wọ́n jọ bára wọn sọ. ìyá lóhùn ò mọ̀ ẹ má tọ̀rọ̀ bọ̀ lẹ́nu ìyá lóhùn ò mọ̀ o. nígbà tó dẹ̀ ṣe máa dùn tó bá rọ́mọ ẹ̀. gbogbo àìsàn tó kàn ṣe ní ṣe ní kò ní ṣe ní. màmá láìsàn tó ń ṣe òun kò ní ṣe òun mọ́. kò ní ṣe ní. mo ti bẹ̀rẹ̀ mọ́ fi títí kọ́kọ́ jọ kọ́kọ́ kí alọ́kọ̀ tẹ̀ jẹ́ kọ́kọ́ tiẹ̀ pè kí kókàn tiẹ̀ gbé kó o bá sọ̀rọ̀. so nínú point tá a máa rí fàyọ òun ni wípé màmá yìí ò rí ọmọ ẹ̀ kò sí nǹkan tó ń change ń bẹ̀ pé màmá yìí kò rí ọmọ ẹ̀ ṣe rí Máyégún Akéwì nínú ewì tẹ́ ẹ̀kọ́ tó ní pé mo rí pé ó ní sound kọ̀ọ̀kan mo try láti ní ìtẹ̀wọ̀ káwọn díẹ̀ ṣe wà mo try láti yọ ká lè go straight sínú interview yẹn gbogbo ìgbà tẹ́ máa bẹ̀rẹ̀ ewì yín ẹ̀ ń sọ pé àṣírí ti tú we are still coming down to that point but ẹni tí ẹ torí ẹ̀ sọ pé àṣírí ti tú sí yìí ẹni tẹ́ ẹ̀ ń sọ bẹ́ẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí jáde tẹ́ ẹ̀ ń bú tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí Rotimi Daniels kí ni Rotimi Daniels gan mọ̀ nípa arákùnrin tó wá bá ayé gangan òun náà gbìyànjú láti ṣàwọn ìwádìí tiẹ̀ náà yẹn ní Rotimi Daniels bó ṣe wọlé sí Akéwì lára yìí Máyégún Akéwì náà ló ṣe wọlé sí Rotimi Daniels so tẹ́ ẹ bá ń bú Rotimi Daniels same mistake tí Rotimi Daniels ṣe òun lẹ́yìn náà ṣe we are coming to that. We are coming to that. Toro wọlé sẹ́yìn náà lára. Bẹ̀rẹ̀ nǹkan ẹ̀sà. Olúwàlọ́ ẹ̀mí jẹ́ mo ń bẹ̀rẹ̀ nǹkan ẹ̀sà. The same prophet Olúwàlọ́ àbí. Mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀. Gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún yín sà. Bẹ́ẹ̀ni sà. Mi ò máa yàn láti sọ fúnra mi lórí afẹ́fẹ́. Fúnra ẹ̀ ló lọ bá Rotimi o, Rotimi ò mọ̀ rí o. Akéwì ò mọ̀ rí fúnra ẹ̀ ló lọ bá Akéwì o. Because it happened to me and my son. Nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ẹ̀ ọmọ mi ọkùnrin the boy is now 8 years ó wà ní orphanage. Mo ló lè jẹ ọmọ yẹn sí orphanage. Ó lò lódì ìjẹ̀bọ ò lè dọ́mọ tán. Olólù alẹ́ lódì ìjọmọ sí orphanage o. Ó ní Iyalaje o. Ṣé rí gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún yín tí n bá ti parọ́ gbogbo ìkú tó wà ní Bíbélì tí mo ṣe mọ̀ fọ̀ náà kò jẹ́ ti tèmi. Kí n má jẹ́ ọmọ yẹn láyé. Ṣé rí lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ọdún kíní kan ló máa sọ̀rọ̀ mi fún yín sáà mi mọ̀ bóyá ẹ̀mẹ́ nìyẹn ẹ mọ woman tó máa ń ṣe ọmọ Oòduà tó wà ní London tó máa ń ṣe ìṣẹ̀ṣe báyìí tó wà ní London tó máa ń ṣe prógámù ọmọ Oòduà we grew up together in Ondo State Ikare Akoko sir. She's my childhood friend sir. Okay sir. Mo gba bí oṣù lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni sir. A jọ sọ̀rọ̀ tó ló bá sọ̀rọ̀ mi fún yín ẹ pé òun ti ẹ pé kí n máa bá yín debunk am because I'm ready for it sir. Okay sir. I'm an ex-convict sir. Okay. Mo lu close to 26 years lẹ́wọ̀n. 26 years ní ìgbésí ayé ẹ̀. Lẹ́ẹ̀kan náà. Nínú ìrìn àjò bàbá mi gbé mi lọ ní ẹ̀ẹ̀mejì láti 1986 ni mo ti. Ẹ jọ̀ọ́ nínú ìrìn àjò ẹ bá wa power tag lórí TikTok please. Ó ní bàbá òun gbé òun lọ sẹ́wọ̀n ó sẹ́ǹdì ẹ̀ lọ sí jail twice. Bàbá ẹ jọ̀ọ́ kí ló ń jí? Ẹ jọ̀ọ́ kí ló ń gbé? Ẹ jọ̀ọ́ ìwà wo ló ń wù? Irú àwọn nǹkan wo ló ń jí gbé? Iṣẹ́ wo ló ń ṣe kó tó di pé bàbá gangan sọ pé kó mọ lọ sẹ́wọ̀n bàbá tó bí lọ́mọ? Eléyìí ṣe olè ajẹ́ranjẹ o. Tó bá jẹ́ pé olè ajẹ́ranjẹ kò ní lọ sẹ́wọ̀n o. Wọ́n ní kán yọ olè kúrò lójú ẹ̀ ni. Ṣùgbọ́n olè tó ti gíràn láti kékeré bàbá rẹ̀ fúnra rẹ̀ ló kọ́kọ́ rán lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejì.
bẹ̀rẹ̀ sí ní ṣẹ́wọ̀n. Àgbà ló ti ń ṣẹ́wọ̀n. Wà ní I think I was born in 1969 September 30 sir. Ó ṣe máa pé 56 by September 30. Nígbà yẹn bàbá mi máa ń gbé ní kiri. So ara ìgbé kiri yẹn náà ló jẹ́ kí n jèrò Èkó dé ní Ìkòròdú to be precise. Ìkòròdú yẹn dẹ̀ ni mo wà títí. So ní gbogbo gbàyẹ̀ta ẹ̀tọ́ ọkọ̀ gbé mi tì pa ìránṣẹ́ Ọlọ́run ni pásítọ̀ Sẹ̀lẹ̀ ni nínú course tí kóòsì ṣọ́ọ̀ṣì yẹn sì wà bẹ́ẹ̀. Bàbá mi jẹ́ nìkan tí ó kàwé green ní púpọ̀ kàwé sandasis ló kà sàtáyé àtijọ́. Bẹ́ẹ̀ ó jẹ́ nìkan tó wù jí sówó ó ń ta oògùn òyìnbó. Ó ń tògbò ìbò bí ó ti gbé bàbá ó ti wọlé sí bàbá lára. Ìyá mi ni first wife. Bẹ́ẹ̀ ọkùnrin yẹn. Yes, lẹ́yìn Ayọ̀lá, you are right. Ẹ̀gbọ́n mi yẹn ti kú sí 17 years ago. Ẹgbẹ́ yẹn náà wọ́n jọ ń jalè ní wọ́n ti pa yẹn. Position first born since out of 24 tó kú sá. Ilé olórogún ló ti wá èyí. Èmi àti ẹ̀gbọ́n mi yẹn lókun yẹn dojú kọ. A bẹ̀rẹ̀ sí ní jalè kiri. So bàbá wa dẹ̀ ń gbé wa lẹ́wọ̀n. Now ìgbà míì máa ń mú wa ní Kaduna sá juvenile wọ́n pè kọ́ ní postal training institution ní Kaduna sá ní Kakuri very close to television market. So ibẹ̀ ni mo ti wá kọ́ wọ́n ṣe ń yìnbọn mo bẹ̀rẹ̀ amúrọ̀bà proper bẹ̀ mo ti kọ́ lórí a máa ń jáde ń bẹ̀ yẹn. Ṣé ẹ̀gbọ́n ó ní pé nígbà tó ń wá lọ síbi tó dárúkọ yẹn ibẹ̀ ni wọ́n ti wá kọ́ bí wọ́n ṣe ń ṣe use the cover ibẹ̀ náà ti kọ́ tó ṣe ń gbé tí wọ́n ṣe ń yìnbọn ó lòun wá bẹ̀rẹ̀ iṣẹ́ adigunjalè proper ṣe bẹ́ẹ̀ tẹ́ tí ara yín gbọ́ tó ti kọ́ bó ṣe ń yìnbọn ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fìhìn proper òun náà ló fẹ́ nu ara ẹ̀ sọ. Mobile barrack a ní access àwọn a ní link sáwọn main prisons Kaduna prison àjọ máa ń pàdé ṣòwò a máa lọ ṣiṣẹ́ ta. Now ìgbà tí mo máa fi kúrò níbẹ̀ ní 1990 torí ìrìnàjò yẹn bẹ̀rẹ̀ láti postal kan pè ní àtìgbẹ́ lábẹ́ òkúta. ẹ kọ́ WhatsApp please kọ́ WhatsApp TikTok. ṣẹ́gbọ́n mi náà wọ́n gbé agbára mi bẹ̀ ó kúrò bẹ́ẹ̀ ní 1992. please ẹ kọ́ WhatsApp. ìgbà tí mi wá dé mo lọ ní mo fẹ́ rí bẹ́ẹ̀jì bàbá mi ṣàtúnmú mi ó tún gbé mi lọ wọ prison. ó ti dá padà lọ prison. tó bí ó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀wọ̀n nìyẹn tó wọlé pé mo lọ lẹ́bi jìnnà ọ̀tọ̀ọ̀tọ̀. 12 times. nígbà tí mo wá jáde ní last prison yẹn sá ní 2021. wọ́n wá sí mo ṣàwá mo fẹ́ lọ ṣiṣẹ́ kan gbà yẹn bẹ́ẹ̀ torí iṣẹ́ gbogbo prison tí mo lọ ìgbà kan bàbá Adébóyè wá preach gbogbo wọn máa ń wá síbẹ̀síbẹ̀ náà kò sí anything ìgbà tí mo ṣàjáde tọ́lọ̀ sọ fún títò mo kàn rí kíní kíní tract náà máa ń kọ yẹn sàrẹ̀ tí àwọn Christian máa ń ṣe bẹ́ẹ̀ sá tí mo kàn kà kí ló jẹ́ kó wà tract ni pé tract yẹn sá ó wà glittering ó wà flashy ó wà colourful so mo wà mú lẹ̀ mo dẹ̀ wá bí mo ti fẹ́ lọ́wọ́ preach torí. ó ní kíní tract olórí yẹn torí yẹn ó ló wà beautiful ó wà flashy ló ń fi mú lẹ̀ gbogbo ìrìn àjò tó ń sọ yìí Hadith God bless you gbogbo ìrìn àjò tó ń sọ yìí Adisa God bless you gbogbo ìrìn àjò tó ń sọ yìí ẹjọ́ níbo ló ti lọ sí theology school níbo ló ti ṣe baptism níbo ló ti ṣe ìrìbọmi ṣọ́ọ̀ṣì wo ló ti fa yẹ́ fún Jésù ẹ dákun ẹ bá mi máa béèrè torí gbogbo àwọn tí wọ́n tó lọ ń bà yìí ṣé bí mo expect kan béèrè àwọn ìbéèrè yẹn ìjẹ́ ìgbésí ayé àti ìrìn àjò ayé ẹ̀ ó ju ẹni tó ti fa yẹ́ ẹ̀fọ́ lọ́hùn àwọn ò ní parọ́ o à ní parọ́ ẹ sọ. mo máa ń rọ̀bù káàkiri bẹ́ẹ̀tì. máa rọ̀bù kiri. mi ò pààyàn láti ọ̀tún gbogbo nǹkan tí n bá sọ fún. ní sùúrù ó lóun ò pààyàn rí báwo la ṣe fẹ́ gbọ́ ọ̀gbọ́n fúnra rẹ ló sọ pé o ti lọ kọ́ bí wọ́n ṣe máa ń yìnbọn gbogbo àwọn yòókù ẹ̀ ni wọ́n sì ti pa kí ló tó fi ń pa wọ́n bẹ́ẹ̀ máa dojú kọ ojú kìíní bora ẹ̀kọ́ máa kọjú ẹ̀ síra yín ṣáwọn kan ó sẹ̀mí wọn nù ẹ gbọ́ nínú ìrìn àjò sọ pé òun nìkan lòun kù àwọn yòókù gbogbo ló ti kú kí ló pa àwọn yòókù ẹ ti kọ́ bọ́ ṣe ń yìnbọn ẹ ti ti rẹ́ǹtì ìbọn ẹ ti ń gbé lọ ẹ ti lọ ń digun yalè káàkiri nítorí bá sọ náà lápá mo búra òótọ́ mi ò pa nítorí bá sọ láàgbọ̀. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi yẹn àtijọ́ lọ operation so that my brother àwọn òkè máa ń láàánú lọ operation lọ
So ó láwọn ẹ̀gbọ́n àwọn wọ́n jọ máa ń lọ operation rí àwọn òkì máa ń láàánú lọ operation ẹjọ́ kí ni túmẹ̀ wọ́n jọ lọ ní o ṣé táwọn olè bá lọ rọ́ọ̀bù níbi kan ṣe tó bá pààyàn ẹjọ́ nítorí tọ́lọ́ gbogbo àwọn tó bá jọ lọ sí operation àwọn ṣé gbogbo nǹkan ló pààyàn ni bí wọ́n bá ti lè bẹ́ẹ̀ mi bá ti lè sọnù àwọn tó jọ lọ out yẹn tó jọ raid yẹn tí wọ́n jọ lọ yẹn tó jọ lọ operation yẹn tọ́lọ́pàá fẹ́ kó wọn ẹ̀sùn pànìyàn ni wọ́n fi kan gbogbo wọn torí ẹjọ́ kúrò nù lé ni ẹjọ́ lọ digunjalè ni ẹjọ́ lọ kó ẹrù ẹlẹ́rù ni. I believe we bear to the no confidence to be wasting someone's life without any caution, without any remorse. We believe we have situation because we have 42 years I don't judge it. I mean, about 42. Check, bro. And so I tap it. One judge, one of the restitution. But I follow us soon as I want when you look for we are not going to go bẹ́ẹ̀ni ó máa ṣe program kiri bẹ́ẹ̀ni ọ̀rọ̀ kìíní ẹ̀ wà ní Magoro site ó wá wá aṣọ oníkìlọ̀ ṣẹlẹ̀ ṣíṣọ́ olùwà dúró tì mí tọ́ba tẹ̀tí fẹ́ gbàgbé mo ṣe àkọ́kọ́ fi 4.9 million tó kù lákàntì mi mo ṣe association ní ṣọ́ọ̀ṣì. ó ní 4.9 million ló fi ṣe registration ní church ẹjọ́ ṣé wọ́n máa ṣe registration ní church ni. Hello gbogbo ẹ̀yin Christians ẹ dá mi ló ẹ power tap kẹ́ máa down ẹ máa comment ṣé wọ́n máa ń ṣe registration ní church ẹni tó lọ tó dé láti Jẹgúnjalè ó fẹ́ máa sọ fún apò olówó ẹjọ́ ibo ló ti rí 4.9 so owó tó ń wá dé wá fi ṣe registration ní church wo ta ló gba 4.9 lẹ̀ ẹjọ́ CAC ṣé CAC gba 4.9 wo registration tọ́pẹ́ tó kọ́lá wọlé tọ́pẹ́ ìbíjọlá you can lie nítorí bá ti sọ náà là á gbàgbọ́ ṣùgbọ́n àwa mú òótọ́ bí ní sọ pé àwa yóò mú òótọ́ aṣọ wá dòmìnira ẹ ṣe jàre tẹ́lẹ̀. kí ni ẹ jẹ́ kí Tóyìn máa Tóyìn lórúkọ ọ̀rẹ́ mi tó wà ní London tí mo sọ fún ilé ẹ̀kọ́ láti máa ń orúkọ ẹ̀gẹ́ ló ń pọ̀ ní mo rí fáṣí Tóyìn so ó jẹ́ kó máa ó ní tó pẹ́ ó ní o ti ṣe kí ní òṣè mọ́ òde ti fílẹ̀ lódìmọ̀lẹ́ ti dáríjì ẹ̀ onídìí ti sọ̀mọ́ onídìí ti kó gbogbo ẹ̀ ó ní máa dìgbà tó ń gbọ́ àdúràbúrò ẹ̀ náà wà ní Nàìjíríà wọ́n pè ní ìtò sọ fún so ó wá dùn ó ṣàwà bẹ̀rẹ̀ sí ní ẹ̀wọ̀n wọn máa ń sọ̀rọ̀ máa ń ràn mí lọ́wọ́ máa sọ gbàtí olúwalọ́ ó máa ń ṣe prógámù kan lórí rédíò sàwọn pè ní nítorí ògo bóyá ìdí tó ń pa bẹ́ẹ̀ lọ́nà alẹ́ tó máa ló ń ràn wọ́n lọ́wọ́ tó máa gbé sórí rédíò ọ̀pọ̀ tí rédíò tẹ̀sán ṣẹyẹ kan mẹ́ta ló ní sà ìkan ní mẹ́ta kí Lagos ìkan ní Ìbàdàn ìkan ní òrẹ ìdó nílùú ẹ̀ so ṣẹwárí ti Èkó yẹn ló wá invite mi wá sí pé kí wọ́n sọ story mi ìpadàbọ̀ ilé ọgbọ́n nípa past life fún mi so ìgbà tí mo débẹ̀ sà ìjọ yẹn I think ètò ọ̀tọ̀ gbogbo tí mo sọ yẹn sà ó wà recorded ó wà ní màá sẹ́yìn gbogbo fídíò yẹn sí sà ẹ pick àwọn ìjọba pick bẹ́ẹ̀ so ó wà ní ohun sí lẹ́jọ́ yẹn that was 2nd of January sà 2nd of July sà 2023 Sunday ni Sunday alẹ́ Sunday normal ṣe sà I think from 9 to 11 so ó wà ní kí n wá I went with my son ọmọ ní wà lọ́dọ̀ mi báyìí so bàbá mi bẹ̀rẹ̀ wọ́n ìdáná lọ́wọ́ kan ní délé adéyanjú wọ́n tún pè ní panel kìíní yẹn olú máa ṣe program yẹn fún bàbá olú àgbà máa wà bẹ̀tì báyìí bàbá yẹn ò sí nílé ó travel out so ọ̀pọ̀ ìwọlé ń bá yẹn sórí program yẹn ń gbàgbé sáà interview mi kan tó ṣe ọlọ́fẹ́mi sọ̀tẹ̀ wọ́n ní bàbá ọ̀sẹ̀ tí bàbá ti dé nígbà yẹn níwájú ọlọ́ àti ènìyàn wọ́n ju nọ́mbà mi sílẹ̀ táwọn èèyàn ti ẹ̀ẹ́pù mi dáadáa change kan fún mi nígbà yẹn bí tí bàbá dé so ìgbà. yàtọ̀ sí wípé wọ́n fẹ́ adopt ọmọ ẹ̀ yàtọ̀ sí pé wọ́n ra fàṣáàjà bí ọ̀kadà tuntun wọ́n rà fún wọ́n ju nọ́mbà ẹ̀ sílẹ̀ àwọn èèyàn help ẹ̀ wọ́n fún lówó but still ó sì gbé ẹjọ́ Prophet Olúwalọ́ sórí ìkànnì yìí láti wá yànkàyànkẹ̀ fúnra rẹ̀ ló kúkú fẹnu sọ. Májọ̀ ń di 30 bàbá
máa wá dé ó wà nílé wọn ní kí n wá lálẹ́ ọjọ́ yẹn sáà lẹ́bàá tó 30 of the same July yẹn sà Sunday ló tún máa bọ́ sí sà mo wá lọ ṣe nígbà tí mo wá débẹ̀ sà ó wá ṣàṣọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí mi gan ó sọ ẹ̀lú sà mo gbọ́ yìí sà ó sọ̀rọ̀ sí mi gan ó ṣàṣe tó gbàdúrà wa ní o máa ràn mí lọ́wọ́ ilé ìpadàbọ̀ ilé ọgbọ́n báwo ni tiẹ̀ tí wọ́n ṣe ń gba owó registration lọ́wọ́ ẹ̀ tí ò lórí chọ́ọ̀chì ni olóhùn ti chọ́ọ̀chì gba owó registration mi ò gbà ní lọ́wọ́ mi ṣé olóhùn ti adopt ọmọ mi ọmọ tó lóyún dẹ̀ ọmọ yín gbà yẹn sà. ìgbà yẹn ọmọ yẹn wà ní ọmọ ọdún méjì sà about to over clock 7 torí ní July yẹn sà on the 13th of December yẹn sà ló wá pé 7 years. Okay. Ṣọ́kùnrin ní àbò bẹ́ẹ̀ sà. Bẹ́ẹ̀ni, ṣọ́kùnrin àbò bẹ́ẹ̀. Ọkùnrin ni sà. Okay sà. Ọkùnrin ni. So 6 months plus ló ṣì wà ń gbà yẹn sà ó ló máa adopt yẹ. Ó sọ lórí rédíò àwọn gbogbo èèyàn wọn bẹ̀rẹ̀ sí ń pèsè ẹ̀. So ṣẹ́ni pàdé wà ló máa ra ọ̀kadà fún mi yẹn sà ó ju nọ́mbà àmì ìpọ̀ ẹ̀ wọ́n ní kó fi ọ́nà àkáǹtì wọn ní ọ́nà àkáǹtì foundation ó wá ju àkáǹtì yẹn sílẹ̀ oníkàwé máa dáwó sí. Ó ló ń fẹ́ yọ 250 ọkọ̀ máa fowó sí kọ́ fi owó sí oní 2000 ní kinní náà oní ẹgbẹ̀rún. ṣe é rí ingrate ló máa ń sọ báyìí wọ́n ju àkáǹtì sílẹ̀ àwọn èèyàn fẹ́ sọ pé àkáǹtì tó wọ́n ní rárá wọ́n lé àkáǹtì wọn ló máa jù sílẹ̀ àwọn èèyàn wá ń fowó sí oní 2000 ní kinní kan gbogbo máìndì ẹ̀ ni wípé owó tí wọ́n gbà lójú tiẹ̀ báyìí ó jù yẹn lọ ó ju tó fi fún rẹ̀ ọ̀kadà fún un lọ ẹ má gbàgbé wípé gbà tó lọ sọ́dọ̀ ìpè mí lókàn fúnra rẹ̀ náà ló lọ bá pásọ ìpè mí lókàn gbà náà tó lóun fẹ́ tó àṣírí Àgbàlá Gabriel òun fẹ́ bá ti tọ̀tẹ́ ẹ̀jẹ̀ lórí ìkànnì ẹni tí ò mọ̀ ẹ́ rí tó lóun pásítọ̀ tó ló sọ pé ó jẹun lówó pé òun lọ pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tó wà ní Kòròdú pé òun ní pásítọ̀ ṣọ́ọ̀ṣì àṣírí wá padà àtúpò nǹkan ní pásítọ̀ tẹ́ ẹ bá rántí ẹ̀yìn tẹ́ wà lórí ìkànnì yìí ẹ máa rántí tó wá mú tó lọ bẹ̀bẹ̀ tó lọ dọ̀bálẹ̀ tó lọ ń gbé Àgbàlá Gabriel ṣé ẹ rí pé ṣé mo mọ̀ yín rí ẹgbọ́n ibi gbígbó lèmi àti ti jọ sọ̀rọ̀ ṣé mo ní kẹ́ máa pásítọ̀ bí kan Alihan you're welcome ṣé mo ní kẹ́ lọ pásítọ̀ bí kan ṣé mo mọ̀ yín rí tó wá ń wò dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ó lọ bá ìpè mí lókàn náà ò ṣe investigation dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó bá ti gbé ọ̀rọ̀ wá ní ṣe investigation dáadáa ó wọlé sí ìpè mí lókàn lára ìpè mí lókàn náà wá fi platform ẹ̀ ó fi dáwó fún òun fúnra rẹ̀ tí wọ́n fi platform dáwó fún o ṣó yẹ kó sọ pé wọ́n fún yín wọ́n lọ fún ìyá Ìjẹ̀ṣà 30,000 ìwọ́n mo yẹ tán gbà fún ẹ lórí ìkànnì yìí ìyá kan wá pé ó rẹ̀ pé ẹnìkan wá pè sọ́dọ̀ ẹ̀pà gbóyè ká pé ó rẹ̀ pé wọ́n fi ó rẹ̀ pé ó pẹ̀gbà wí ó lọ pé ìpè mí lọ́kàn ló gbé ọ̀rọ̀ yẹn sọ ẹ̀pà gbóyè ká bá gba owó wọn kó wọ́n sẹ́ndẹ̀ sí pè mí lọ́kàn wọ́n sẹ́ndẹ̀ sí ó padà lọ pa ẹ̀pà gbóyè ká pé ẹjọ́ èló lẹni tó promise lórí page yẹn Alihan thanks for the stars I trust you ma pé èló lẹni yẹn san wọ́n lẹni yẹn san 10,000 ó ní ìpè mí lókàn fóònù ní 10,000 because of 10,000 ó wá yànkàyànkà ìpè mí lókàn lórí social media pé ó gba owó kòkòwò fóònù pé this same man ẹ̀wùn tó tún wá sọ wípé wọ́n fi account number jáde ṣé account number tiẹ̀ ní ìwọ̀nba fi jáde ẹ má gbàgbé pé wọ́n ti kọ́kọ́ fi account number jáde láti ṣe pé wọ́n ti fi ràn lọ́wọ́ o ṣùgbọ́n gbà tó wá fẹ́ ra ọ̀kadà fún ìyẹn suggest pé ẹ fún ọlọ́kadà fún account number tiwa ẹ bá gbowó yẹn a máa rọ ọ̀kadà yẹn a máa fún nǹkan wọ́n wá kú rà ó lè parọ́ kó sọ pé òun ò rówó kankan owó tó wà mẹ́ ò tó kankan kò ra kankan àwọn yẹn gbà wọ́n dẹ̀ fi ra ọ̀kadà fún still náà ẹ bó ṣe bu ẹnu àtẹ́ bó ṣe bu lu oore tán ṣe fún àwọn tó ń ṣiṣẹ́ owó sí lọ́wọ́. so ìgbà tó máa wá díjọ yẹn wọn náà. so ó ní wọ́n gba 4.9 million naira lọ́wọ́ eléyìí tí ó jọ. ṣọ́ọ̀ṣì yẹn wà ní Ìlàmì Jàsà that place is in between. ẹ tó ń sunkún lórí 10,000. and Ajah Lẹ́kìṣà in between. so wọ́n wá ní kí n wá síbẹ̀ wọ́n wá gbé Bajaj yẹn fún mi sà. ṣe rí Bajaj yẹn wọ́n rà ní. akínwáńdé olú akẹ́kọ̀ọ́ nínú ọ̀gbọ́n pé wọ́n ṣe pé wọ́n ṣe registration ní church ní rọ́lọ́ kí ló jẹ́ registration owó kí ni. I appreciate dem gbàdúrà pé ọwọ́ mi ò dùn sá àwọn sáàlì ti condemn ẹ̀ ní 2015 I can tell you my name
categorically kẹlọ wo ní kọkùsà kẹwò kẹsì yẹn sà ní I think it should be April 2015 sà SARS ti condemn ọwọ́ ẹ̀ sà the right hand sà internal injury ni. kí ló ṣe tí SARS condemn ọwọ́ ẹ̀. so wọ́n á sọ fún èkejì ẹ̀yẹn kó tó ti pọ́n gbọ́n máa ṣe ẹ̀ ó ní à mo ní tó bá lè jẹ́ máa inú mi á dẹ̀ dùn pé kìíní pé because ọwọ́ mi yẹn ṣáà ní o máa jẹ́ kí bàbá mọ̀ pé bàbá ìpè kìíní àdúrà mi ṣàfihàn mi machine I thank them I ṣe mi rò pé ó pé oṣù kan tí wọ́n fi gbé tí ẹni tí mo gbé machine yẹn kó torí mi lè fi gun kí n máa fi gbé gẹ́gẹ́ bí ọwọ́ mi tí mo sọ fún yẹn tọ́jà fi gbé lọ. now at the long run ó wá lọ sọ lórí atẹ́gùn sá ó ní ẹjẹ́ kí n kó bẹ̀rẹ̀ báyìí ó fún nígbà tí ọmọ yẹn wá pé 7 years gọgọgọ sá èmi àti yáda di depart when the boy was 1.5 years. so àwa wò ó pé ìgbà yẹn sì máa ń sọ àwọn gbà Daniel máa pè é 7 báwo ni ya Daniel mi máa ní ìgbésẹ̀ ká lọ celebrate ẹ̀ rí fọ́tò ńgbà tí n bá send ẹ̀ sí ó wá lọ celebrate ẹ̀ torí ìgbà tí mò ń gbé lọ níjọ́ ẹ̀ tí mo lọ hand over fún wọn ní orí rédíò ó ní ká má kaṣọ ẹ̀ wá ó ní ká má mẹ́ni tí wá ó ní òun ló máa take care everything so àwa wò pé ká má ro oúnjẹ lọ fún ṣé mo kọ́ má lọ rò kúrò sí wa sẹ́yìn ẹni tó wà lọ́dọ̀ wọn bẹ̀ ní kì í ṣe pé bóyá dp ni àṣà òkú nǹkan tó lè dùn wọn àwa decide ó wà ra tọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀rì tọ́ ẹ̀ rí èké méjì bá àdẹ̀ kó fọ́mọ. now àwọn nǹkan tó wá ṣe ó wá bẹ̀rẹ̀ sí lọ parọ́ gbàyè lórí atẹ́gùn ó ní ọ̀kadà tó ń rà fún mi yẹn o ó ní 750,000 ló ń rà fún gbogbo àgbáyé. now ọmọ sẹ́ni pé ìfífẹ́ dọ̀kúrẹ́dà 20,000 sa 530 sí 7 tẹ́bàdà wo ìgbà tó rà fún mi yẹn sáà 2023 August ló wà rà ẹ̀ṣẹ́ kiri tó dàgbà jáde ní Nàìjíríà gbà yẹn sá. now ó wà kúrò yẹn ọ̀fẹ́ náà fún un. now sì ó tún yá ó ní ọmọ mi tó ọgbà yẹn o ó ló máa tọ́jú yunifásitì ni ó wá sọ lórí akẹ́kọ̀ọ́ ní òògbọ́n ọmọ mi lọ́nà oníwọ̀n náà bímọ o oníwọ̀n àgbọ̀ ni mo lè wá máa wò ó ń bẹ̀ o ó máa wà ní ọ̀dọ̀ òun àti lọ́gàn ó lọ dọ́ọ̀pù ọmọ yẹn sí káàpù ẹ̀ àwọn tó kàn ń gbàdúrà bẹ́ẹ̀ ló dàbẹ̀ ni pé ẹnì kọ̀ọ̀kan tó máa ń tẹ̀kẹ̀ ọmọ yẹn tọmọ ẹ̀ máa tẹ̀sí fọ́tò ìgbà tí wọ́n pọ̀ mọ́ lọ́wọ́ mi máa tẹ̀sí fọ́tò ìjọ tí wọ́n ní kí n tó wá mọ́mọ́ sà nǹkan tó jù mí tó rí ìyàtọ̀ fi jẹ́ mi táwọn síkírẹ́tì yẹn tí wọ́n gádà mi tó ló máa nà mí àti náà pásítọ̀ ẹ̀. èmi àti ìyá ọmọ yẹn sí cordial relationship sà bẹ́ẹ̀ ìyá ọmọ yẹn sà mo lè ṣe bẹ́ẹ̀ ṣe máa rí bá sọ̀rọ̀ reason ni wípé ìjọ tí a lọ celebrate yẹn sà bàbá ò sí Nàìjíríà mo dẹ̀ ṣáàtì délé adéyanjú pé ọmọ ẹ bá fẹ́ lọ ó ní ẹ ó ní kí n lọ kíní kan ó ní ti máa débẹ̀ bá lọ pọ́ mọ́ mi kíní kan aṣáà débẹ̀ a rí wọn àgbà yẹn ó ti lọ sí school. At this point nọ́mbà tí a ṣe èrè yìí sẹ́ǹdì sí mi pé kí n tún gbọ́ lẹ́nu ìyàwó ẹ̀ pé bóyá àwọn méjèèjì sùn wọ́n kọrí síbì kan náà and everything mo pe nọ́mbà yẹn kò lọ torí WhatsApp nìkan lèmi lè pè mí lè pè direct nọ́mbà kò lọ ẹ mọ̀ gbọ́ lọ. ó sọ lórí atẹ́gùn ó ní best school ní Ẹ̀pẹ́ ló máa fọmọ tó tún padà sọ ó ní bẹ́ẹ̀ ló fi sí ní ẹ̀kẹ́ bá rí adúrú owó ọ̀gùn tó ń sọ ṣé ọmọ yẹn sàmì márùn mo lè lọ sí kí lórúkọ ẹ̀ bó. ẹ ní sùúrù ẹ máa gbọ́ ṣe rí ẹ tó bá fẹ́ parọ́ yẹ kó ní wide brain ó sọ̀rọ̀ ó ní wọ́n lọ dump ọmọ yẹn ó ní wọ́n lọ dump ẹ̀ sí camp bí wọ́n ti ń gbàdúrà ṣèbó ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó sọ pé wọ́n promise kan máa lọ sí school kankan wọ́n kàn lọ dump ẹ̀ sí camp níbi tó ti ń gbàdúrà ìyẹn ni wípé wọ́n lọ dump ọmọ yẹn ò lọ sí school ẹ̀yìn ìgbà náà ló wá sọ wípé ìgbà tó ń lọ síbẹ̀ wọn àti díẹ̀ páwọn lọ síbẹ̀ wípé ọmọ yẹn ti lọ sí school wípé wọ́n sọ pé school ló wọ́n lánàá fọmọ sí ẹ jẹ́ kó máa fẹnu ara ẹ̀ sọ ingrate ló máa ń ṣe báyẹn ọmọ tó ò lè tọ́ kó tó ní pólú alọ́gbọmọ ìlọ́wọ́ ẹ̀ ọmọ yẹn wọ́n jọ ó máa ń mọ ọmọ yẹn rìn káàkiri ọmọ yẹn wọ́n lè máa wẹ̀ àwọn tó mọ̀ wọ́n ní ọ̀tá ọmọ yẹn dàbí ẹ pé nǹkan kan ti ṣe pé torí wọn ò gẹrun ẹ̀ ọmọ yẹn wà unkept aṣọ ọrùn ẹ̀ wọ́n ní kò ṣeé rí wọn ò níbi tó ń gbé kò níbi tó ń gbé kò níbi tó ń sùn wọ́n wá ní wọ́n fẹ́ bẹ́ẹ̀ tọ́ ọmọ yẹn sì ti ń jalè gbogbo ìgbà yẹn
ẹ jẹ́ kó sọ nǹkan tó sọ nípa school. Ó ní wọ́n lọ dump ọmọ tí camp àbí ẹ tí wàá máa dún ọmọ títún lọ school ẹ máa gbọ́ o. tó wà tó bá fẹ́ bá sọ̀rọ̀ ṣẹ́dígẹ́dọ̀ tí mo sọ ti 28 years girls ní sísà ó sì ní wọ́n ti gbogbo àwọn nǹkan wọ̀nyẹn o. ó wá ní kí ló kí mọ̀ pé school tó tẹ̀ fi sí school rádaràda ni school kan tó wà ní ẹgbẹ́ camp ẹ̀ nílàá méjà bẹ́ẹ̀ ó kẹ́sà irú ẹ̀ ìgbẹ́ ọmọ ẹ̀gbẹ́ sàlẹ̀kọ̀ bẹ́ẹ̀ ni. ok irú best school tó máa wà nírú ẹ̀gbẹ́ yẹn sà nírú ẹ̀gbẹ́ yẹn ṣe mọ̀ pé wọ́n gbọ́dọ̀ ní at least school bus bíi mẹ́ta sí mẹ́rin. ṣé school bus fi ń determine bísí. náà school tó lè fọ ọmọ mi sí o ìjọ tí àṣírí ẹ̀ máa wá tún àwọn àgbẹ̀ ìjọba fẹ́ ṣe bẹ́ẹ̀ dé fún yàrá tó dé kó dé láti school nígbà tó ní ká lọ dúró gbàdúrà wọn máa bọ́lẹ̀ ó wá jẹ́ old finder kan náà fi gbé wá ó dà pé school kìíní ló ní proprietor lónìí ó wá já ọmọ yẹn lẹ wọ́n rẹ́rìn sí gbogbo. ẹ wo bó ṣe fẹnu tẹ school tán fọmọ sí. wọ́n fẹ́ bá ọmọ ní school ni o wọ́n bá fọmọ sí school ni o ọmọ tó ń rìn kiri tẹ́pẹ́ bí tílẹ̀ bá ṣí wọn bá ni wọ́n máa sùn sí wọ́n gbọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n ni wọ́n fẹ́ bá a tọ́ ó ní school rádaràda ni wọ́n lọ fi ọmọ sí ẹ̀ ló ṣe dárúkọ mọ́tò tó ń lò pé mọ́tò yẹn ò tiẹ̀ dá wọ́n rẹ̀ pé proprietress yẹn lónìí bọ̀ mọ́tò ṣáà ló wá já ọmọ yẹn nílé ọmọ tí wọ́n gbìyànjú pé kí ìgbésí ayé ẹ̀ dáa ó ní wọn ò fọmọ sí school pé wọ́n lọ tán fọmọ sí camp ó tún yá ó ní wọ́n tún fọmọ sí school pé school rádaràda ni ẹ wá béèrè lọ́wọ́ Kọ́lá pé níbo lọmọ wà lọ́jọ́ tòní tá à ń sọ̀rọ̀ yìí ọmọ yẹn wà ní orphanage home àbímọ máa wò irresponsible man pẹ̀lú bó ṣe ń rojọ́ kàkàkà tó ń rojọ́ ẹ ti mọ orú èèyàn tó jẹ́ kọkùnrin kan máa rojọ́ yà túlétúlé betrayer àwọn ló máa ń ṣe nǹkan tó ṣe. ànílágbala ha nígbà tá a ṣètò yẹn a tiẹ̀ sọ pé àkáti ẹ̀gbóṣùbà àràbàǹdẹ̀ fọlúwa lọ pé ó ti ẹ̀gbá ọmọ ìtọ́rọ́ ọmọ yẹn àwọn èèyàn sọ wọn lọmọ yẹn ti ń jalè àánú ọjọ́ iwájú ó dẹ̀ sọ pé wọ́n ohun gángan fún ara ẹ̀ sọ pé tó ń gbà yẹn pé wọ́n ti rí vision pé ọmọ yẹn kó máa adigunjalè ló máa jẹ́ àkọ́ ètè gbà lọ́wọ́ ẹ̀ kọ́ fọ̀nà ọlọ́run kọ́ fi tọ́ ọmọ yìí o kọ́ ètè gbọ́ ọmọ yìí lọ́wọ́ ẹ̀ kọ́ bá a tọ́ kí ìgbésí ayé ọmọ yẹn kó lè yàtọ̀ kó má ya adigunjalè nígbà tí bàbá bá lo 26 years lẹ́wọ̀n kọ́mọ náà kí ìgbésí ayé ẹ̀ mọ́ bàjẹ́. ẹ wò bó ṣe ń sọ̀rọ̀ ìwọ tó ò lè fọmọ sí public school o ò ní agbára kó o fọmọ sí school jọba public school o ò ní agbára ó wá ń sọ irú school tó lè wà lẹ́pẹ̀ẹ́ ṣé àwọn tó ń gbé ládùúgbò yẹn àwọn tó ń lọ sí school yẹn ṣé wọ́n ń ṣọmọ olóríire ni ó wá ń sọ pé mọ́tò pé tí wọ́n pé school bus pé mọ́tò pé tí wọ́n pé school gidi ni ká ní bí school gidi náà fi ọmọ sí ó yẹ kán ní school bus mẹ́ta ṣe ń gbọ́. mo ṣàbí kí ni ẹ̀sọ́ wọ̀ sí mi ò sọ kankan so ìgbà tí wọ́n á bí ìlọ ọmọ ọjà ó ní báwọn ní sukùlù wa ó ní kò jìnnà síbí ó ní mọ́tò ọmọ ẹ̀ ṣàwájà láì ó ní mọ́tò kan báyìí ni wọ́n máa lóní táyà ọ̀dà ó ti bàjẹ́ ó ní wọn kìlú kan ló ṣàwà ń bẹ̀ wọ́n á ní ìyẹn bẹ́ẹ̀ sùkúl tí máa yẹn pariwo tó láti rúmúlò tó kó tó ń sọ fún sukùl kékeré ọmọ tó wà ní bàbá ìwà tó nígbà yẹn náà ó tún wá sọ pé ọmọ yẹn wọ́n máa bẹ̀ sẹ́ǹtì gbogbo nǹkan tí ọmọ yẹn tó wọ̀ bẹ́ẹ̀ ìgbà tó máa bí ní kí wọ́n gbọ́ wọn yẹn wọ́n ní ẹ̀gbọ́n tó wà bẹ́ẹ̀ tó jẹ́ bí pásítọ̀ kan tí wọ́n ní olówó ẹ̀ ní ṣáàjì nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n á ní èmi fẹ́ jí ọmọ mi gbé lọ wọ́n ní mo fẹ́ lọ lò ó tó wọ́n wọ pé ọmọ tí a tọ́ pásítọ̀ pátáwá celebrity birthday. ẹ lọ kọ sílẹ̀ o máa yìí sọ wípé wọ́n ní kò wá pé olúwa ló ní kò wá gbé ọmọ òun padà nínú ọ̀rọ̀ ó tún sọ wípé nígbà tó òun fẹ́ lọ mọ́mọ́ òun pé wọ́n sọ wípé òun fẹ́ jọmọ gbé ni tó bá ní pé kó wá mọ́mọ́ ẹ o tún wá lọ bẹ̀ wọ́n tún wá sọ pé òun fẹ́ jọmọ gbé ni ẹ dẹ̀ má gbàgbé nígbà tá a ṣètò yẹn lọ́dún tó kọjá nínú iṣẹ́ ìwádìí tá a ṣe ohun tá a rí gbọ́ ni wípé ìgbà tó lọ sí ṣọ́ọ̀ṣì olúwa lọ́wọ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ọ̀kadà ńkọ́ kò lè sọ wọ́n ní ọ̀kadà kan wọ́n nígbà tí wọ́n máa rọ́ ọ̀kadà yẹn ayé ọ̀kadà ti bàjẹ́ yamayama kọjá àbíkíá fún
mẹ́wàá nítorí pé wọ́n fẹ́ mọ orú èèyàn tó jẹ́ wọ́n ti sọ wípé ọ̀kadà yìí o òun ló ní o lágbájá yìí jẹ́ kó máa bẹ́ẹ̀ mójútó ṣùgbọ́n ọ̀kadà yẹn wọ́n ló ti ba yí ẹ̀jẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ sí pé ṣègbésí ayé yín lè dá báyìí irú ìwà wo lẹ wù yìí ẹ ṣọmọdé ó yẹ kẹ́ ẹ plan life yín àti bá yín mójútó mọ́ ń bì ó yẹ kẹ́yìn náà kẹ́ ẹ ti kúrò lẹ́lẹ́gbẹ́ bẹ́gibẹ́gì kẹ́ ẹ fi ṣiṣẹ́ àwọn tí ò tó yín ọ̀kadà yọkàn yìí wọ́n máa fi jẹun ọ̀rọ̀ yẹn ló dùn wọ́n lọ́jọ́ Sunday kan ló lọ síbẹ̀ pé kó bá ń gbé ọmọ wọ́n dẹ̀ ló create sin gẹ́gẹ́ bí n tá a rí gbọ́ wọ́n láwọn tó jára church member gan wọ́n ní wọ́n ń bẹ̀ nígbà náà pé ẹ má mọ ọmọ lọ àṣepẹ́ tí gbogbo àsọtẹ́lẹ̀ tẹ́tí ẹ̀yìn kan fẹnu ara yín sọ lórí ọmọ yìí ẹ jẹ́ kó mọ̀ yìí kàwé ó ní rárá ò mọ́ ọmọ lọ kò ní nǹkan tó fẹ́ lọ fún lé o kò ló jẹ kò ní nǹkan kan o kò níbi tó wọ̀ ọ̀sùn o nítorí pé ẹ má gbà pé lẹ́yìn ìgbà náà ló lọ ń sunkún tó lọ sí ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel tó wà ní Kòròdú tó lọ bá wọn ṣe parí olódó ni tó lọ bá wọn parí olódó tó ní pé kó help òun fẹ́ gbalé ó wá parọ́ má Àgbàlá Gabriel kó lè rí owó ó ní Sunday school teacher ló ń pọ́ jẹ́ olówó oṣù 6 ó ní pásítọ̀ chọ́ọ̀chì Ìkòròdú pé Àgbàlá Gabriel ló fóun ṣe pásítọ̀ pé jẹ́ olówó oṣù 6 Àgbàlá Gabriel lóhun òrírí ṣé òun ti òun bá yín sọ̀rọ̀ ní fásitì sáà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bá ń sọ̀rọ̀ owó mọ́ olóòrùn wọn máa gbé òun síta ní kankan kí lẹ wá ṣé mi wá gún ní kẹ́ lọ ṣe pásítọ̀ mo mọ̀ pé pásítọ̀ ó ní òun ṣe pásítọ̀ àwọn èèyàn tó wà ní ṣọ́ọ̀ṣì ní Sunday pé ìgbà tó sọ pé pásítọ̀ ló ń sọ ọ̀ lè fẹ́ ṣe pásítọ̀ wọ́n ti ní pásítọ̀ bí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dẹ̀ ẹ̀kọ̀ọ̀kan tẹ́ bá ti wá ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ̀ ṣe Sunday school ló bá sọ rẹ̀ ló bá ní kán lọ ya fọ́tò mi tó ti ń ṣe Sunday school ló bá gbé picture yẹn wá ló wá sọ pé òun ni pásítọ̀ ṣọ́ọ̀ṣì yẹn pé Àgbàlá Gabriel jẹ́ lówó ó mo sọ fún un pé ìwọ tó jẹ́ Máyégún Akéwì lọ wórí fóònù information ẹ̀ ti wà ń bẹ̀ tó tún máa lọ tà lọ́la fẹ́ lómi bó ṣe operate nìyẹn ẹni tó bá mọ̀ wá ẹ̀ ló máa wá sọ́dún ẹ tó dẹ̀ máa believe pé bóyá èèyàn gidi lórí yẹn àbó ti rí ẹnìkan tó máa pù péjì àbó máa àìrọ́ ni àbó máa ṣe àìrọ́ gbàgbé ẹ̀. ẹgbẹ́ ìdásọ́ gbogbo ni kì í ṣe alẹ́ ọmọ tó jẹ́ pé ìwà fífọ́tò tí wọ́n bá yà wọ́n yìí before that day nígbà tó wà bẹ́ẹ̀ sàtọ́ bẹ́ẹ̀ máa jẹ́ tí mo lọ jẹ́ pé mo mú sọ́dá lọ́rọ́ tẹ̀tẹ̀ tó ṣe ọkọ̀ sí ti ká mi ló ti ń jẹ mi ò gbé sá lọ ó wá jẹ́ pé tó fẹ́ jẹ́ tíyà ẹ̀ wá látọ̀ wá gbé sá lọ ṣàfihàn pọ́nrọ́ ní ọ̀nà oníṣò wọ́n pè ní wọ́n pè bẹ́ẹ̀ torí pásọ yẹn ó nu ẹ̀ka báyìí fún mi lójú ó nu ẹ̀ka báyìí ó wá dún ìyẹn ìyàwó mi ẹ̀yà yẹn tó wá pẹ̀lú ẹni tó tẹ̀lé wá yẹn ó ní akílódé ó nígbà tí dáadáa ló sì wà ní kíní ó ní wọn àbí ìdákẹ́ ṣe báyìí tí wọ́n kẹ́ ó ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé dáadáa ti rí pẹ́ẹ́tì lóòótọ́ ni ó ní kí ó ní báwo ó wá káyọ̀ lára pé ẹ̀jẹ̀ ń gbẹ́ ní àgbàlagbà ni ẹ̀kọ́ bá ìgbésẹ̀ ọ̀sán ó ní ẹ̀jẹ̀ ń gbẹ́ ní àgbàlagbà ni adájọ́ ìyọ̀ tó tẹ̀ bá 30 years so ó ní ẹ̀kọ́ ní àgbàlagbà ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀rá ó wá bẹ̀rẹ̀ sí tó bá yẹn jà ó ní kọ́kẹ́rẹ́ kọ́ máa gẹ́rà kọ́ sí wọ́n láti gba permission lọ́wọ́ wọn ìgé káde tó bá yà fọ́tò kí ìyá mi tó lè bá sọ̀rọ̀ sá tí wọ́n máa wọ́n sí náà those days now reach 2 years so wọ́n tó lè bá sọ̀rọ̀ wọ́n ní ká ṣe kíákíá wọ́n ṣàdéka lọ so ìyá ẹ lọ èmi ò tí ì rówó mọ́tò tí wọ́n á fi padà lọ sí Ìkòròdú wá sí Ìkòròdú ìyá ẹ ti wọ mọ́tò jà. ṣé gbọ́ ọlọ́wọ́n ti rówó mọ́tò ìwọ tó rówó mọ́tò kí ló sọ pé lọ ṣe ní ṣọ́ọ̀ṣì olú àlọ́ wọ́n ti gbọ́kadà fún ọ ọ̀kadà wọn lọ gbé ẹ o olówó ìyá ti wọ mọ́tò ti lọ Kòròdú olówó ò tí ì rówó mọ́tò orílẹ̀-èdè wa lóko 4.9 ilẹ̀ dey play ẹ máa tẹ́rẹ́ àní kéèyàn máa jẹ́ dáadáa wàhálà kò sí ìwà téèyàn wù tí ò pé. tí mo wẹ̀ tiẹ̀ wọ́n sì wà ní ẹ̀pẹ́sà ẹ̀pẹ́ bọ́sítọ̀ ó pè pé máa rówó mọ́tò wọ́n fún mi lówó mọ́tò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi so mo sì wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọn ò fóun lọ́wọ́ mọ́tò bẹ́ẹ̀ wọ́n lè lọ́wọ́ máa fóun ẹjọ́ ẹni kí ló ń wá ká wọ́n bẹ́ẹ̀ bọ́ mọ́ ó tún lọ́bẹ̀ lọ gbowó ọkọ̀ wọ́n lè ti ra fàṣáàdì fún ẹ wọ́n fi fóònù nọ́mbà ẹ síta wọ́n ti gbowó fún ẹ ṣé irú ẹnìyẹn lèèyàn tún fún lówó ọkọ̀ wọ́n fi àkáǹtì ẹ síta àwọn èèyàn dáwó sínú ẹ̀ wọ́n tún wá ra nǹkan tí wàá máa fi jẹun wọ́n ra fàṣáàdì wọ́n tún ra ọ̀kadà fún ẹ wọ́n wá gbọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ́ẹ̀ tọ̀ ní skul ó tún lọ bẹ̀ wọ́n expect pé wọ́n ní wọ́n máa fún olówó fẹ́ lọ gbowó ń bẹ̀ ẹ jẹ́ kájọ rò ó
dẹ̀ ti gbọ́ ọmọ fẹ́ bẹ́ẹ̀ tọ́ ọmọ ṣo tí wọ́n fẹ́ ṣe àkáǹtì wọ́n ṣe ATM lé wọn lórí ni. Jésù. message bẹ́ẹ̀ bàbá ní kó wá gbé ọmọ ẹ̀ calculate July to December ọmọ tó lọ bẹ́ẹ̀ tó dé university tó ní oṣù adopt without no reason sir just based on pé reason wà lọ celebrate ìwọ ìtẹ̀kọ̀ kárí kì í sí wa ó ti dé mọ́sán ọmọ tí mo pé mọ́mí mi ló ṣe ń bá ẹgbẹ́ bóyá bóyá ti fẹ́ kí ní àjọ ọmọ yẹn rí nìyẹn mọ́ ó bá tó sọ lórí kíní gbẹ̀gbẹ́ nǹkan bẹ́ẹ̀ ni dájú ọmọ yẹn ó máa fọwọ́ sún wọn ó wá bẹ̀ wá fẹ́ jọ pé that was what he used to cover up sir ó ní àìkẹ́ jẹ́ nǹkan tí mo ní ìyá ẹ̀ ní kíní kan pé wọ́n fẹ́ jí ọmọ pé lọ kíní yẹn dùn mí ẹnẹmọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ sá tí wọ́n bá kọ́ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ they block me on their kíní sá on the program on their access wọn lágbára ẹ̀ ẹ̀ kí comment in. wọ́n máa block ẹ̀ tó o máa ṣépè wọ́n ní wọ́n máa block comment section máa ṣépè fún wọn ni. wọ́n sọ wọ́n ní o ti block ẹ̀ sìn ẹ̀ kíní kan òun ọlọ́dọ̀ sọ pé kò sí òkè òkè ìjọba òkè wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọn yẹn wọ́n jẹ́ ìkíláyè tí bọ́ọ̀kì wọ́n jẹ́ ìkíláyè kọ́ mẹ́wọ̀n jẹ́ ìkíláyè so kíní yẹn wá dùn mí nígbà tó sọ̀rọ̀ yẹn pé kíní wọ́n bẹ́ẹ̀ pé wọ́n pé àṣẹ ọmọ kó tó dára gbé wọn yẹn wọ́n tó wà lọ́kọ̀ pé àbí wọ́n tó gba àwọn ẹ̀tẹ́sà ìdàpadà ó ní ìbọn tó lò dára wọn ó ní wọ́n ìbọn mi ṣe ni. ṣẹgbọ́n because you know that I'm not capable of paying the boys school fees and some other things because number one so there's no one many jobs lórí lọ́tọ̀. ṣẹ́ni tí àwọn àkàbẹ́bù láti sanwó school tí ò lè fọwọ́ bí sí public school yóò lọ́dọ̀ kó 4.9 million lẹ́. àléyàn àkàbẹ́bù àléyàn parọ́ fún yín. ṣẹ́yìn náà ti fetí ara yín gbọ́. so wọ́n bẹ̀rẹ̀ sí ní ó yà ìyá mi lẹ́nu ó yà ìyá wọn yẹn lẹ́nu torí ó ti tẹ̀sà ìyá wọn yẹn wọn kọ́ta ṣe tí wọ́n fi ní kí wọ́n. ó ló yà ìyá lẹ́nu ó yà ìyá ọmọ yẹn lẹ́nu àti ìyá ọmọ yẹn kò lè tọ́ ọmọ wọn lè dọ́mọ tọ́ wọn lè fọmọ sí public school ọkọ kò lè fọmọ sí public school ẹ tún ní ìyá àti yín náà ẹ lè sọ pé ẹni ṣùgbọ́n ẹgbẹ́ ọmọ lẹ́sọ̀dọ̀ girama káàtì ẹ̀ máa struggle ká máa fowó ránṣẹ́ sí girama kan fẹ́ wá fi tọ́jú ọmọ yẹn kò sí kan tẹ́lẹ̀ jẹ́ ń bẹ́ 3 people ẹ lè tọ́ ọmọ kékeré ọmọ tí o ti kọ tí pé 10 years lọ́mọ tá a ṣe ń sọ yìí o bóyá bí 8 years ní báyìí kò tí pé 10 years lọ́mọ tá a ṣe ń sọ yìí kò pé 10 years wọ́n bọ̀ tì ẹ bọ́ ọmọ ẹyọ kan tì o tún wà appreciative ẹ̀wọ̀n tó bẹ́ẹ̀ bọ́ ọmọ o tún lọ bẹ̀ o lọ ṣe bẹ́gíbẹ́gí owó mọ́tò ìgbésí ayé ò ta sánsán